tí a bá sọ pé a dá dúró kò sí nǹkan tó lè ń bẹ̀ even gan káàtẹ̀ wá ní àdádúró gan ṣé bí ìyà ṣe ń jẹ wá tó ń la fẹ́ sọ ṣùgbọ́n kí n tó máa bẹ́tò mi lọ mo fẹ́ play ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ní is it not bẹ́ẹ̀ bí September 5 or kínní kan ẹni tí mò ń sọ yìí Egungun be careful rẹ ó ṣe nǹkan kan jáde nígbà náà tó jẹ́ wípé ó yà mí lẹ́nu báwọn ṣe sọ̀rọ̀ nígbà yẹn tó wá jẹ́ pé nísìn ọ̀rọ̀ wọn tún wá yí padà wípé Odùduwà ò lè dá dúró àwọn náà bá wa kíbò sí náà bá wa polongo náà bá wa jambula pé kó Odùduwà dá dúró wọ́n tún wá sọ nínú ọ̀rọ̀ àwọn wípé wọ́n sọ nínú ọ̀rọ̀ yẹn wípé nígbà tí wọ́n ń fún wa lésì lénìí ẹ mọ̀ ẹni tó bá dẹ̀ bẹ̀rù ẹni tó bá bẹ̀rù ẹni ò ní lè dárúkọ ẹ̀ níta gbogbo ẹnu mi ni mo fi sọ ó bẹ̀rù mi ló fi lè dárúkọ mi èmi ò dẹ̀ bẹ̀rù ẹ torí ń dárúkọ rẹ ṣùgbọ́n lówelówe là ń lùgà gídìgbò tọlọ́gbọ́n ló lè yé òmọ̀ràn ló máa jó bó ṣe ń lọ nìyẹn yẹsẹ̀ kó máa lo bẹ́ẹ̀ ó dáhùn wípé Odùduwà pé wọn ti ṣetán ṣé o ò ní àròjinlẹ̀ yẹn tẹ́lẹ̀ ẹ káàbọ̀ o ò ní àròjinlẹ̀ yẹn tẹ́lẹ̀ wípé Odùduwà ò tí ì ra àwọn Yorùbá ò tí ì rẹ́dì kí wá ní gbogbo ìwọ tó ń sọ pé àwọn ọ̀dàn wípé wọ́n ń fi orúkọ ẹ wá fíwàsì ní orí Facebook wọ́n ń páwọn kankan ń dárúkọ ẹ wọ́n ń gbẹnu sí fracasi jọ àwọn ìwọ gangan ló ń forúkọ èèyàn wá fíwàsì yá torí tí ò bá kàn ẹ́ ló máa ń gbẹnu sí gbà mí ṣùgbọ́n kí n tó máa lọ jẹ́ kí n sáré bẹ́ẹ̀ bírífù àwọn iṣẹ́ tó ti ṣe sẹ́yìn wá kí n má pè ní pé ọ̀rọ̀ tó torí mo lè pé ọ̀rọ̀ gan ni dààmú tó ti dìdìrín tó ti ṣe sẹ́yìn wá tóró ni wọ́n ń gbé ẹ ṣépè mi ò dẹ̀ rí ibi tí mo ti ṣépè ní àná nínú ọ̀rọ̀ tí mo sọ níbí mi ò ṣépè fún ẹ mi ò dẹ̀ lè ṣépè fún ẹ yà tóró ni wọ́n ń gbé ẹ ṣépè wọ́n ń ṣe kinní kan mi ò rí bóyá mo gbé ẹnu mi mo ṣépè ní orí show yìí lánàá fún ẹ ju pé mo ní kí ló dé tó fi ń kó ẹrù sí àwọn ènìyàn lọ́kàn why tó fi ń kó ẹrù sí àwọn ènìyàn lọ́kàn tó bá mọ̀ pé ò lè darapọ̀ wá dúró ṣebí wọ̀nyí náà ti sọ̀rọ̀ yìí nígbà kan rí má kó ẹrù sáwọn èèyàn lọ́kàn táyàn bá fẹ́ jáde wàá sọ fún wọn pé ẹ̀yin èèyàn ẹ lọ nírọ̀wọ́rọ̀sẹ̀ o báyìí ò kí ṣe pé kó máa sọ pé lágbájá má jáde ó tún wá sọ̀rọ̀ kan pé Sunday Igboho ó fi ènìyàn sí akóló rẹ̀ ọ̀rọ̀ tó dẹ̀ lè bàyàn lórúkọ jẹ́ ni ó ní wọ́n ń gbé ọ̀rọ̀ rẹ̀ wọ́n wá ń sa analysis lé lórí bí wọn náà ṣe ń gbé ọ̀rọ̀ àwọn ènìyàn ìròyìn tí wọ́n ń gbé tí wọ́n ń kọ́ kiri òun sa analysis lé lórí ni ìwọ kọ́ ló ṣẹlẹ̀ lójú ẹ torí ò sí bẹ́ẹ̀ wọ́n wá ń gbé fún ẹ ni wọ́n á gbé fún ẹ wàá kàròyìn lọ́tún lọ́sì wàá mú ẹ ní méjì. You are not a blogger, you are a presenter. Ordinary presenter ni ẹ́, presenter ni ẹ́ lórí rédíò. Ó dẹ̀ fi kún, ó mú ti journalist àbí nǹkan kan, ó join rẹ̀ papọ̀. Ó kì í ṣe blogger. Ibì kan lèèyàn ti ń bẹ̀rẹ̀. Tó bá lọ ní certificate, èmi náà ní certificate. Tó bá ní certificate fún tó bá kìsẹ̀, mo ní certificate tó bá kìsẹ̀ mi. Ìyẹn tún kọ́. So, jẹ́ sọ kinní kan fún ẹ. Ìjọ́ téèyàn bá kùn kọ́ léèyàn kọ̀run. Odùduwà tá dẹ̀ ń pariwo yìí tá à ń sọ pé a fẹ́ ṣe yìí kò kí ṣe wípé rally tán fẹ́ ṣe yìí kì í ṣe pé wọ́n fẹ́ gba Odùduwà yẹn ní October 1st rally lásán ni rally lásán lélẹ̀ tó wà ńlẹ̀ yìí kò kí ṣe wípé kí èèyàn sọ pé ẹyin téèyàn ń ṣe yìí o dandandandan bó ṣe ń ṣe rally lọ́wọ́ yìí o ń tán pariwo yìí Odùduwà yìí o pé àbótí èèyàn ti ṣe tán láti gbà no wọn tí ì ṣetán láti ọpọ́n fẹ́ gba Odùduwà yẹn but ibì kan lèèyàn ti ń bẹ̀rẹ̀ ijó tí ọyàn bá bímọ kọ́ lọ́mọ ń ga ijó tá a bá dégùn kọ́ láàkan ọ̀run ṣe ijó tí wọ́n dé ilé ayé ijó yẹn ni wọ́n ga débi tó dé ni àbí ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ ipò tó ti bẹ̀rẹ̀ títí tó fi débi tó dé lẹ́ni ṣébì kankan ló ti bẹ̀rẹ̀ àìmọye country káàkiri àìmọye different country tó jẹ́ wípé àwọn náà ya kúrò Dublin kan sí bọ́n ya kúrò lára England ni ìyá mi ẹ káàbọ̀ o kẹ́ẹ̀pẹ́ o ìyá mi alásàbí kẹ́ẹ̀pẹ́ o bẹ́ẹ̀ ni Egungun be careful ni Egungun be careful yes Egungun be careful ni torí wọ́n ní àwọn ò ṣe fracas àwa náà ò dẹ̀ ṣe fracas bó ṣe ń lọ nìyẹn Egungun be careful jẹ́ kí n wá sọ kinní kan fún ẹ lẹ́ni àwọn ọmọye country tó ti yapa tó jẹ́ pé kì í ṣe wípé nípa títí ọ̀rọ̀ pé kinní kan ṣẹlẹ̀ yìí Scotland ńkọ́ àwọn náà fẹ́ separate now látara England
wọ́n sì wà lẹ́nu ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Wọ́n ní mínísítà tiwọn, wọ́n ní prime minister tiwọn, wọ́n ní currency tiwọn, wọ́n ní footballer game tiwọn tó dẹ̀ jẹ́ wípé kò sí nǹkan kan tó lè yà wọ́n, kò sí nǹkan tó lè ní pé kán má lọ. And they doubly wait for many years before breaking out from England. So kí ni nǹkan tó wá ń sọ? Lóòótọ́ our frustration lead us to victory. Bó o ṣe sọ fún wa wípé frustration yẹn ń ló gbé àwa dé orí Facebook. Ta lẹni tó gbé àwa dé, ta lẹni tó sọ àwa di ẹni tó ní frustration question mark ni kó máa rókì lọ́kàn ẹ̀. Tó bá fún dùndú jù yóò láhùn. Kó tó máa bá bẹ́ẹ̀ lọ jẹ́ kí n sáré bẹ́ẹ̀ play àwọn nǹkan tó ti sọ sẹ́yìn wá. Èmi á bẹ́ẹ̀ play àwọn ọ̀rọ̀ díẹ̀ tó sọ sẹ́yìn wá ńgbà kan. Ọ̀pọ̀ orílẹ̀-èdè àgbáyé òun náà ni wọ́n dìde o. Ẹ jẹ́ kí n kọ́kọ́ kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàkó àkínṣe. Tó bá jẹ́ pé bá a ṣe dìde sí xenophobia yìí la bá ṣe dìde sáwọn jẹgúdújẹrá ọlọ́jẹ̀lú tí ń kówó wá mì wọ̀nyí ni Nàìjíríà yìí bá ti dá tipẹ́. Wọ́n pa èèyàn wa lọ́hùn, a retaliate níbí, wọ́n sì fíìlì ẹ̀ lọ́dọ̀ wọn, ara wọn gbóná níbẹ̀. Ká ní bẹ́ẹ̀ la ti ń ṣe pẹ̀lú àwọn ọlọ́jẹ̀lú ni Nàìjíríà yìí bá ti dá. Ìdí ni pé mo sọ wípé bẹ́ni tá a gbọ́wọ́lé lórí ọ̀bá gbìyànjú àti dìde, ìyàn tó gbọ́wọ́lé ni lórí òní gbìyànjú àti pẹsẹ̀ dà. Rotimi Amechi sọ ó ní àwọn ń jíwó kó torí pé àlè àwọn lóko ni. Ó ní how many people have you stoned? We continue stealing because you have never stolen any one of us. Ó ní if you don't take your destiny into your hands, we will go and other leaders will come and continue stealing. Ọjọ́ wo ni wọ́n wá jẹ àyànmọ́ wa dà? Ọjọ́ wo ni wọ́n jẹ kádàrá èmi àtẹ̀yìn dà? Kọ́lọ́ngọ́ ṣàánú wa ni. Bẹ́ni tá a gbọ́wọ́lé lórí ọ̀bá gbìyànjú àti dìde, ìyàn tó gbọ́wọ́lé ni lórí kò ní gbìyànjú àti pẹsẹ̀ dà. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́. Mọ́gbọ́n ẹnìkan kì í gbẹnu ọlọ́kùnrin mọ́ ọgàn. Ẹkún ló bí kun. Kí ló gbé mi wá lónìí? Gbogbo orílẹ̀-èdè àgbáyé lórí jẹ́ ti orílẹ̀-èdè Nàìjíríà. Ṣé bẹ́ẹ̀ laburú tó ni? Amẹ́ríkà ò fún wa ní físà. Bọ́ọ̀lù ọ̀fẹ́ gba físà Amẹ́ríkà yọ̀dọ̀ lọ́hùn ọ̀rọ̀ ọmọ rẹ̀. Wọn ò sì ní kọ̀ láti gbowó físà fọ́ọ̀mù. Ńgbọ́ bá dọ́dọ̀ wọn náà ni wọ́n nàwé ọ̀hún sí ọ. Búlù báyìí ni. Ìwé ọ ṣàlàyé fún ọ ìdí tàbí fún ọ ní físà. Wọ́n sì ń gbowó, wọ́n sì ń pawó lójoojúmọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ lóṣooṣù. Orílẹ̀-èdè Nàìjíríà ò sì wá nǹkan kan ṣe sí i. Gbogbo orílẹ̀-èdè àgbáyé ńlọ́kọ̀ wá. Angola wọ́n láwọn ò fẹ́ rí wa. Congo àwọn tiẹ̀ ti gba Nàìjíríà embassy mọ́wọ́ tiwọn. Bó o bá dé Libya nísìnyí, bó o bá fẹ́ wọ orílẹ̀-èdè Libya, wọ́n ń ta ẹrú, wọ́n ń ra ẹrú. Àwọn wo ni wọ́n ń rà níbẹ̀ jù? Ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn kan lọ́tẹ̀ wọ́n kúrò nílé. Pé iṣẹ́ ajé ń bẹ ní Libya. Ìgbà tí wọ́n bá débẹ̀ ni wọ́n tà wọ́n lẹ́rú. Oríṣiríṣi àwòrán la wò nígbà náà, oríṣiríṣi fídíò. Ìjọba wo gbé ìgbésẹ̀ kankan títí dọ̀la. Òun náà ni wọ́n ń ṣòwò ẹrú ní Libya tí wọ́n ń ta ọmọ yín. Tẹ́ lérò pọ̀ wà nílùú ọba. Tẹ́ ti ń bínú pé látijọ́ tó ti lọ kò pè. Tẹ́ ti ń retí pọ̀ yẹ kó máa sẹ́ǹdì nǹkan sílé tí ò sẹ́ǹdì ẹ̀. Dádì, mọ́mì, sọmọ yìí ò sí nínú àwọn tí ń ṣerú nílùú Libya. Orílẹ̀-èdè Congo àwọn náà láwọn ò fẹ́ rí. Ghana ń rìpọ́ọ̀tì Nàìjíríà. What a disgrace. Ghana lẹ́ńbẹ́hùn. Ó ń rìpọ́ọ̀tì ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Gbogbo bíi táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà dì mú láwọn iléeṣẹ́ tí wọ́n ti ń ṣọ̀gá ní Ghana, wọ́n lé wọn kó ń bẹ̀, wọ́n sọ wọ́n dọ́mọ ẹ̀yìn.
tó bá dé Arab countries nísìnyí àwọn ọmọbìnrin wa ń bẹ tí wọ́n ń jìyà. Àwọn ìròyìn tí mo ń gbà láwọn orílẹ̀-èdè wọ̀nyí ó burú jáì o. Mélòó lákàlẹ́yìn Adépèlé ni o. ẹ send mẹ́yìí tẹ́ ń send sí mi yẹn ẹ ní sùúrù. mi ò tún ti sọ kì í àyà àwọn ìyá mi ìtọ́jà bíi amóòtún ti já pa pé ẹ dúró ọ̀sẹ̀ bíi mélòó kan mà làwọn ọmọléèwé wọlé tí wọ́n tún máa sọ pé ká wá sanwó iléèwé ara yúnífọ̀mù ara bàtà ìwé tún ti gbówó lérí bó bá lọ fẹ́ rà yìí wọn ni wọ́n ti bọ́dà bó bá lọ fẹ́ ra tọ̀ wọn sẹ́yìn ọmọ̀pọ́n ti bọ́dà ni Buhari ti bọ́dà ní South West Buhari ti bọ́dà nílẹ̀ Yorùbá ó ṣí bọ́dà kalẹ̀ ní Niger ní Cameroon wọ́n ń kó ráìsì wọlé ní kẹ̀tíkẹ̀tí wọ́n fẹ́ fi bí yọ á lójú kálíbà padà ṣe tiẹ̀ even kí wọ́n máa fìyà jẹ wá wọ́n sì fẹ́ ká máa tẹ̀lé àwọn lẹ́yìn ká máa sọ pé nǹkan tí wọ́n ń ṣe lọ́dà. Orílẹ̀-èdè Nàìjíríà ògo rẹ̀ dà ẹwà rẹ̀ dà Giant of Africa ni wọ́n ń pè ọ́ orílẹ̀-èdè tí ajé rẹ̀ gbèrú sókè tẹ́lẹ̀ rí ṣùgbọ́n tí ọrọ̀ ajé rẹ̀ ti dẹnu kọlẹ̀ àwíjọ ní ẹni kórìíra ni ẹ má dìbò fún bàbá àgbàlagbà yìí bàbá Buhari ẹni ṣé Buhari náà lè fẹ́ at 76 my dear brothers and sisters ẹ̀yin dádì ẹ̀yin mọ́mì ẹ já wo àwọn òbí wa tí wọ́n ti lé ní 70 bó ni wọ́n ṣe rí lónìí kí lẹ wí ǹjẹ́ wọn ò tí ì dọmọdé padà kí wàá lè fẹ́ kí Buhari ó ṣe láàrin àwọn èèyàn tó lé ní 200 million ìdènà tí ò fi tẹ́tí sí nǹkan kan ẹ nínà o kọ̀ọ̀kan o nẹ́tíwọ̀kì ń jáwó yín jàkújá o kọ̀ọ̀kan because kò listen sí anything kò fẹ́ nǹkan tó máa pollute mind ẹ̀ kò fẹ́ nǹkan tó máa fún un ní ìkáyàsókè Buhari ò gbọ́ nǹkan kan Buhari ò sì lè ṣe nǹkan kan bó bá wù ọkọ gbà mí gbọ́ bó wù ọkọ má gbọ́ a ní ká ẹ má jọ wọlé ẹ̀kejì mo sọ nígbà náà wọ́n ní PDP ni mo ń ṣe láì bó bá já Hausa àbáwí Fúlàní lọ́sẹ̀ àbọ́mọ Yíbò wọ́n ní Nàìjíríà ìdí pàtàkì rèé o tá a fi ní kí àwa Yorùbá ká kó lára Nàìjíríà ìlú tí ò létò ìlú tí ò ní fíṣàn ìlú tí ò ní míṣàn ìlú tí ò bọ̀wọ̀ fún obìnrin ìlú tí ò bọ̀wọ̀ fọ́mọdé ìlú tí ò ní ètò fún àwọn arúgbó wa ìlú tí ò ní ètò fún àwọn ọ̀dọ́ ìlú tí ò níbi tí ń lọ Nàìjíríà wà visionless wọn ò ní fókọ́sì àwọn adarí wọ̀ ọ́n kàn sáà mọ̀ wípé àwọn ń jí àwọn ń sùn àwọn ń jí àwọn sì ń bára wọn lé ìjọba ni wọ́n rí gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n ń ṣe lójoojúmọ́ bẹ́ẹ̀mi àti ń ṣe ń jí tá a fi ń lọ sẹ́nu iṣẹ́ wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ làwọn náà kà sí wọn mọ̀ wípé ó yẹ kí àwọn ó ṣètò ẹ̀kọ́ ọ̀fẹ́ fún ẹni tó kù díẹ̀ káàtó fún gbàtọ́mọ tí wọn ò kí ń lọ sílé ìwé ní Nàìjíríà Yorùbá gbọ́dọ̀ gba orílẹ̀-èdè tiẹ̀ ní tùbí nùbí kì í ṣèjà kì í ṣèjàgbọ̀n kì í ṣe ká jagun kì í ṣe ká lọ bọ́ǹbù bìkan a gbọ́dọ̀ yọ àpà tá a kọ́kọ́ ba lé jẹ́ ká tó tún lé ṣe rẹfẹrẹndọọmù ni ká sọ fún wọn tùbí nùbí ẹ dákun àwọn ò fẹ́ bá Nàìjíríà ṣe mọ́ o ká sì rọra ya kúrò a tó dá dúró more than 50 million people ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta àjù bẹ́ẹ̀ lọ àti tó gẹ́gẹ́ bí orílẹ̀-èdè àkàndá gbogbo ẹ̀yin tẹ́ láǹfààní àti máa wò mí ojú wòran yóò ní fọ́ o gbogbo orílẹ̀-èdè àgbáyé ni wọ́n rìjẹ́ẹ̀tì Nàìjíríà
àwọn tí wọn ò tí ì bá wa jà ẹ má bínú o, wọ́n sì ń tolerate wa ni o. Ìgbàkígbà táwọn náà bá fàbínú yọ yóò ju ti South Africa lọ o, because ibi tẹ́ ẹ wà ẹ gbé jẹ́ níbẹ̀. Bẹ́ẹ̀ bá gbọ́rọ̀ yín tí ń ṣẹlẹ̀ ní South Africa, ọmọ Nàìjíríà ní ń ta drugs, wọ́n ti initiate púpọ̀ ọmọ wọn sí secret court. Bàbá sọ̀rọ̀ nísìnyí wọ́n á la sọ̀rọ̀ nípa ẹ̀yà kan. Bẹ́ẹ̀ wọ́n sì jẹ̀nà sálábàtà. So nípa ọ̀rọ̀ tó sọ yìí, kí ló dé tó wá change suddenly? Ṣé bí ìwọ ló sọ̀rọ̀ ní last year ní September, ó ti pọ́dún kan sìn? Kí ló dé tó ṣé o jára kìrùn ni tán máa ń pè ní àwọn ìkírun ní àwọn. Ẹ má pè mí náà, a sọ̀rọ̀ àná di bá mi kò jùmọ́ tó mọ́. Ẹ má ti pè mí ẹjọ́. A sọ̀rọ̀ àná di bá mi kò jùmọ́ tó mọ́. Ìwọ gan sọ fún wa wípé ó ní a lè dá dúró, àti tó dá dúró bá a ṣe pọ̀ tó a lè yapa lọ. Wípé ìlú pé gbogbo mọ́ ṣe ń fìyà jẹ wá yìí, àìmọye ọmọ wa tán ti sọdọ̀ lóṣó tán, ìbọn gbé wá ní ẹyọ kọ̀ọ̀kan. O ò lè sọ fẹ́mi pé kí ni ráìtì tèmi láti gbé ṣó tí ẹ máa ṣe analysis lé lórí. Mi ò ṣe analysis lérí ọ̀rọ̀ tó sọ ni mo sọ̀rọ̀ lé lórí. Mo dẹ̀ ní why tó fi jẹ́ bẹ́ẹ̀, torí ibi tá a fi ẹ́ sí àti ipò tá a fi ẹ́ sí kọlà bá ẹ̀ gàrà tó sú ẹ̀ ni ìwọ náà máa ń gbẹ́nu sí i. Sẹ́yìn kọ́ lẹ sọ ilé ní sẹ́mi mo bá yín sọ ni n ló yà mí lẹ́nu nígbà tẹ́ ń pariwo pé Odùduwà ò tí rẹ́dì, wọn ò lè dá dúró, bọ́tẹ̀ yín ti sọ fún wa níjọ́ kìíní àná pé a ti rẹ́dì, ẹlẹ́ a ti ṣetán láti dá dúró. N tẹ́ sọ fún wa nìyẹn, ẹlẹ́ a ti free láti dá dúró. Bóyá kí n bá yín play ẹ̀ tán kí n tó máa sọ̀rọ̀ lọ, jẹ́ kí n bá yín play ẹ̀ tán. Ọ̀rọ̀ bíntín mo kàn ara fẹ́ mú nínú ọ̀rọ̀ yẹn. Mo fẹ́ kí ọ̀rọ̀ yín tó bá ti tán, tẹ́ bá ti sọ tán, ò ní sọ̀rọ̀ tán. Bó bá sì lè sọ tán náà kò sí kankan. +1 sọ̀rọ̀ tán. 937. Má polówó fóònù nọ́mbà ń bí. Kí àtọ́ bá ti rí gbogbo ẹni tó wà ló. Jẹ́ ń bá ẹmú nọ́mbà 2. Eléyìí tó tún ṣẹlẹ̀ tẹ́lẹ̀ náà rèé. Ìsọjọ́ kan. Kó lọ ilé ẹjọ́. Wọ́n sì ní kíjọba ìpínlẹ̀ Èkó sanwó ìtanràn 1 billion naira fún àwọn press release wọn nu. Wọ́n láwọn fẹ́ gba 1 billion naira gẹ́gẹ́ bí owó ìtanràn lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Èkó. Ìdí ni pé mímú tí wọ́n mú àwọn wọn ní ọ̀tọ̀nà. Àti bọ́mọ orílẹ̀-èdè Nàìjíríà làwọn. Ìgbàkígbà ibikíbi tó bá sì wù àwọn làwọn lè lọ ní ìgbàkígbà tó bá wù àwọn. Àwọn ò bá dira wọn bí èlùbọ́, àwọn ò bá dira wọn bí èédú, àwọn ò bá dira wọn bí ìgbà tí wọ́n di pákí látoko. Káwọn sá ti débi táwọn ń lọ ni. Tó bá sá ti jẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà, òfin kankan ò mú àwọn. Ìyẹn tó wá gbé mi wá rèé. Báyìí là ṣe ń lé wa tàbí báyìí là ṣe ń lẹ̀ wa. Ìwọ bòmí ni ìwọ lòkété ńlẹ̀ Oníkòyí. Àwọn ẹlẹ́rìn mọ̀sàsì rèé. Oúnjẹ àjẹgbádùn ni fún wọn. Sórí gbogbo ìṣẹ̀dá tó gbé ọwọ́ lé flag yẹn, ọwọ́ tó gbé ọwọ́ lé tó ń report mi lọ́wọ́lọ́wọ́, ọwọ́ náà ò ní ṣe tó dá nílé ayé ẹ̀. Gbogbo ìyà tí mẹ̀kúnnù ń jẹ lọ́wọ́, tí Nàìjíríà ṣe ń jẹ ìrora, tí ara ṣe ń ni wá lókè, ara ò ní ẹnìyẹn kú. Torí tẹ̀ bá ti gbèpè, ara yín ò kì í balẹ̀. Sórí ọ̀rọ̀ tó sọ yẹn, mi tiẹ̀ wo máa bẹ́ẹ̀ farabalẹ̀ download ọ̀rọ̀ ẹ. Máa bẹ́ẹ̀ farabalẹ̀ download ẹ̀ tí máa play ẹ nínú screen ni, torí mi ìfẹ́ pẹ́ púpọ̀. Mo kàn ra bẹ́ẹ̀ fẹ́ brick àwọn nǹkan. Ọ̀rọ̀ tó sọ lẹ́yìn ìgbà tó ti sọ yẹn, tẹ́yìn náà ti gbọ́ fúnra yín wípé òun ló fẹnu ara rẹ̀ sọ níjọ́ kìíní àná pé Yorùbá ti tó, Yorùbá bíi 2 million àbí kí ló pé lẹ́ẹ̀kan, ó là ti tó láti dá dúró. Wípé kí ló tún kù tá ń wá.
tí Yorùbá bá lọ kò ṣe nǹkan kan why tí ọ̀rọ̀ ẹni wá change nsìn why tó wá change ọ̀rọ̀ why tó wá kó ẹrù sáwọn ènìyàn lọ́kàn nígbà tí àwọn èèyàn náà wá rò pé ọ̀rọ̀ tó máa sọ nígbà yẹn lọ́hùn o ó mà yẹ lóòtítọ́ kí gbogbo wa o ká máa mú ọ̀rọ̀ yẹn ṣẹ o ká dẹ̀ ro gbogbo adẹ̀ gbárùkù tí ó wá yá tán nísìn ó wá yí òun padà ó wá bẹ̀rẹ̀ sí ní change ọ̀rọ̀ ó bẹ̀rẹ̀ sí ní kó ẹrù sáwọn èèyàn lọ́kàn mi ò dẹ̀ rò pé bóyá èèyàn kankan bú ẹ pé bóyá èèyàn kankan ṣépè fún ẹ wọ́n ń sọ fún ẹni pé kó má kó ẹrù sáwọn èèyàn lọ́kàn like me mo ní kó má kó ẹrù sí àwọn èèyàn lọ́kàn òmìnira àbí rally táwọn èèyàn fẹ́ ṣe kò kí ṣe pé wọ́n fẹ́ ṣe nípa ìjà àbí nípa pé wọ́n fẹ́ fa wàhálà rárá wọ́n jà wọ́n fa wàhálà wọ́n ń ṣe rally yẹn láti rí wípé kán lè mọ̀ wípé ìbẹ̀rẹ̀ lèèyàn máa àti bẹ̀rẹ̀ nǹkan kan kò kí ṣe pé bá a ṣe wọ́n bá ṣe rally yẹn ní October 1st yẹn àbí wọ́n ti ṣe tán gangan tán fẹ́ gbà á no kò kí ṣe pé ijó tí èèyàn bá ijó tán ṣe rally yẹn náà máa gbà no wọ́n ń ṣe níṣe wípé kí wọ́n lè mọ̀ wípé àwọn ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ni ohun tó ń pè ní ìgbésẹ̀ wọ́n ń gbé ìgbésẹ̀ ni bí nǹkan tí wọ́n náà ń sọ nígbà yẹn lọ ìgbésẹ̀ tó ní ká gbé nígbà yẹn òun la wá ń gbé nísìn ó ti sọ láti bí ọdún kan sẹ́yìn Àkàndá ó ti sọ ọ̀rọ̀ yẹn ní 1 years back ní September ó ti pọ́dún kan báyìí sìn ló sọ ọ̀rọ̀ yẹn n ló sọ̀rọ̀ tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí àwọn tó bá ń fún ẹ ní information tó náà máa wá ń gbé fún ẹ afẹ́tà kẹ́ ẹ lọ gbé fún ẹ tún lọ gbé fún wọn ò rán yàrá ya fucking anybody mo tún sọ fún yín egungun be careful sórí ó wá pa àwọn òwe kan ó wá dáhùn wípé sórí lẹ́yìn yẹn fracas mo sọ fún ẹ pé mi ò ṣe fracas kò dẹ̀ sẹ́nibọ̀dì tó ń jíjà fracas à ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ohun tó ń dùn wá à ń sọ bí ìyà ṣe ń jẹ mẹ̀kúnnù bí Nàìjíríà ṣe ń fara ní wá àwọn olórí tẹ̀yìn sọ pé ká sì máa dúró tì ìwọ ń sọ̀rọ̀ ní sọ wípé wọn lè gbà kán sì fi wọ́n sílẹ̀ ká fi àwọn owó sílẹ̀ ìwọ sọ pé wọ́n ń gbìjà ọba oníwọ̀ dáhùn wípé ẹnìkan oró ń pọ̀ òwe náà lèmi náà máa bẹ́ẹ̀ pa wípé ẹnìkan ó ń pò pé ó gbà tó ló bú ọba ó dẹ̀ ti ní kò ní bú ọba mọ́ ṣé wo mọ̀ pé àwọn ọba ò nífẹ̀ẹ́ wa ni ṣé bí wọ́n fún rẹ mọ̀ pé àwọn ọba ò nífẹ̀ẹ́ wa ọba ò ṣe tiwa sáwọn ọba ò mọ̀ pé Boko Haram wà nílùú sọba ò mọ̀ wípé ìyà ń jẹ mẹ̀kúnnù sọba ò mọ̀ wípé ìyà ń jaraàlú wípé àwọn Fúlàní darandaran yìí wọ́n ti wá sí agbègbè káàkiri ìgbésẹ̀ wo ni gbogbo àwọn ọba gbé ìwọ wá dáhùn wípé o ò mú ẹnì kankan nítorí wípé inú fúrákàsì tí wọ́n sọ níjọ́ yẹn tí wọ́n sọ pé wò sọ nípa fúrákàsì wípé wọ́n ń fi ọ̀rọ̀ ẹsẹ̀ fúrákàsì inú fúrákàsì ni wọ́n ti sọ̀rọ̀ ọba tó wá gbèjà tó fi fún wọn lésì tó o ṣe rẹ́kọ́ọ̀dù bíi 4-5 ìyá tó ń pè ní ẹ̀sà bíngò ẹ̀sà dọ́ọ̀gì ẹ̀sà mọ́ńkì kò kí ṣe búlì ṣé kò ṣe búlì kì í ṣe ebú nìyẹn ebú kọ́ náà ń pè yẹn búlì kọ́ náà ń pè yẹn bí ìyá rẹ̀ bó ṣe ń bú ìyá yẹn tó ń sọ̀rọ̀ burúkú sí ṣé kì í ṣe ebú nìyẹn ó dẹ̀ lóò ṣe fúrákàsì àbí òmọ̀rọ̀ tó ń sọ mọ́ ni sẹ́yìn ò kí ṣe fracas náà ń pè yẹn o kì í ṣe blogger mo kódò tiẹ̀ sí ṣe journalist because journalist ò lè máa bá yín dá sọ̀rọ̀ orí fracas orí Facebook ìwọ dá sí ọ̀rọ̀ orí fracas ni ó wá ní wọ́n ń gbèjà ọba ó gbìjọba ṣé ọba ló ní kó ṣe rẹ́kọ̀dù lákìnílẹ̀ kẹta ó tún wá tún ṣe mí nínú ọdún tá a wà yìí sọba náà ló tún gbéṣẹ́ lé ẹ lọ́wọ́ ókè ọba ló gbéṣẹ́ lọ́wọ́ ìjọba ló ń gbé ókè ní ìsìn àwa náà ń gbèjà aráàlú ìyà ń jẹ wá tán bá ti fún wọn ní nǹkan tí wọ́n fẹ́ yapa tó o ti fẹ́ parapọ̀ mọ́ wọn àwa ò ní problem pẹ̀lú ẹ̀ but má discourage àwọn èèyàn tó o bá mọ tó o bá fẹ́ sọ mọ́ o wá ń sọ wípé àwọn kan wọn ní ìpìlẹ̀ ìyàtọ̀ wà nínú ẹ̀ journalist ni wọ àwọn kan wọn nípìlẹ̀ ṣé Mayegun Daori ò nípìlẹ̀ because mi ò understand Mayegun Daori kò nípìlẹ̀ Koiki kò nípìlẹ̀ gbogbo òkè àwọn ìyá aláṣàbí yẹn wọn nípìlẹ̀ gbogbo àwọn tí wọ́n ti ń sọ̀rọ̀ lẹ́ni tí wọ́n ń sọ̀rọ̀ nípa òṣèlú wọn nípìlẹ̀ ọní wọn máa fẹ́ lọ bí afẹ́fẹ́ àwa náà dẹ̀ ní àwa ò nípìlẹ̀ torí frustration ló gbé àwa dórí Facebook talent tó so àwa dóní frustrate ta ló sọ àwa dóní pre-press tàbí dórí Facebook ọmọ tó bá fún dùndùn jù dòdò àfọ̀fọ̀kúfọ̀ bó ṣe wí sórí àwọn point ọ̀rọ̀ ẹ tó sọ lálẹ́ yìí ò bá mọ̀ kó má sọ so mọ̀ pé lánàá tí mo parí iṣẹ́ ó wọnú inbox mi ó fún mi ní message
ó sọ̀rọ̀ sí mi kí ni mo dẹ̀ sọ fún ẹ mo fún ẹ lóhùn ẹ padà mo fún lóhùn ẹ padà ó tún wá gbéra ẹ láti wá sórí Facebook máa pé frustration ló gbé àwọn nǹkan lórí Facebook kí ló máa ń sẹ̀yìn ọkùnrin náà tó jẹ́ pé tí obìnrin bá ti ń sọ̀rọ̀ láwùjọ ẹ kì í fẹ́ kí obìnrin sọ̀rọ̀ ẹ kì í fẹ́ kí obìnrin ga ẹ máa ń fẹ́ kí obìnrin kó máa wà ní abẹ́ ẹ̀ṣẹ̀ yín ni tí ẹ bá rẹni tó ń gòkè bẹ́ẹ̀ sì máa jẹ́ nìyẹn wálẹ̀ ìwọ ń sọ wípé frustration kan wọ́n ń tẹ kinní kan ta ló ṣépè fún ẹ bí mi ò ṣépè fún ẹ lánàá ó ní wọ́n ṣépè fún ẹ kò sẹ́nibọ̀dì tó ṣépè fún ẹ tán bá bú ẹ wọ́n ń sọ fún ẹ pé kí ló ṣẹlẹ̀ tó fi gbẹ̀gún jẹ ni ó sọ̀rọ̀ náà ó sọ̀rọ̀ ó ti sọ̀rọ̀ sẹ́yìn àìmọye ọ̀rọ̀ tó ti sọ sẹ́yìn òun ládé sọ pé ọ̀rọ̀ tó sọ sẹ́yìn yìí why tó ń change nísìnyí ìwọ ló ti sọ̀rọ̀ nípa àwọn èèyàn yìí sẹ́yìn kí ló dé tí òun ẹ̀ change ìbéèrè la bí ẹ tó bá tẹ̀ wá dé pé òun ẹ̀ fẹ́ change why tó ń kó ẹrù sí àwọn ènìyàn lọ́kàn kò í ṣe bó ṣe yẹ kó lọ àǹdẹ́ o tó ń sọ̀rọ̀ nípa pé wọ́n kó ènìyàn sí akóló ẹni yẹn oníwọ̀ máa fẹ́ àwa máa tó gbàgbé pé wọ́n ń fi ìwọ wá viewers ta ní ẹ tán fi ẹ wá viewers ṣé èmi mo dárúkọ ẹ rí lórí ètò mi ni ṣé mo dárúkọ ẹ ń bìbà ẹ rí ni mo dẹ̀ ráwọn tó ń wò mí mi ò dárúkọ ẹ rí mo mọ àwọn tó ń wò mí mo dẹ̀ mọ àwọn tó nífẹ̀ẹ́ tèmi dénú tí wọ́n ń wò mí ní gbogbo ìgbà láì mention orúkọ ẹ mi ò dárúkọ ẹ lásán gan mo mọ iye àwọn tó wò mí tí n bá parí show orúkọ ẹ tán wá dá lánàá wá ní wọ́n fi ń monetize Facebook YouTube ṣé èmi wà ní ìwọ tó yẹ pé òun gbowó lórí YouTube ni àwa ò sí nínú àwọn tó jẹ́ pé bí ń pa wọ́n tí wọ́n ń wá owó lórí YouTube tó máa ní kẹ́ máa lọ sórí YouTube lẹ́ẹ̀mẹwàá ìwọ ló ń download sórí YouTube ó mọ̀rọ̀ tó máa sọ sórí ni mo fi ń sọ fún ẹ wípé tí ó bá fọ̀n jù téèyàn bá fọ̀n tóyàn bá dákẹ́ jù ìyẹn ò mí pé bóyá ẹnìyẹn gọ̀ tẹ́ ẹ bá ṣe èèyàn tẹ́ ẹ bá ṣe ibi fún yàn tí ẹni yẹn bá dákẹ́ wo ẹni tó nífẹ̀ẹ́ Ọlọ́run ni kò mí pé kò mọ ohun tó máa ṣe ṣùgbọ́n má tọrọ nírù kó mọ gbẹ́sàárẹ̀ kọjá mọ́sálásí ẹ gbogbo àwọn tó ń fún lésì tẹ́lẹ̀ tó máa yọ sí wọn tó máa fún wọn lésì dó ìwọ náà ló ti múra ẹ̀ sílẹ̀ bọ́ tó ò ní bọ́ lọ́wọ́ mi mo tún sọ fún ẹ pé ò ní bọ́ torí mi ò bẹ́ẹ̀ jìjà ìjà tí wọ́n rò mí bẹ́ẹ̀ jìjà fracas àbíjà kan mo ṣiṣẹ́ ìlú ni n tí ò yé mi ni mo sọ fún ẹ pé wáì tó sọ pé ẹnìyẹn wà ní akóló ẹnìyẹn ọ̀rọ̀ yìí lè bà ẹni yìí lórúkọ jẹ́ ọ̀rọ̀ yìí lè bà ẹni yìí lórúkọ jẹ́ àti pé má kó ẹrù sínú àwọn ènìyàn n tí mò ń tọ́ láti sọ fún ẹnìyẹn mi bẹ́ẹ̀ jà mo dẹ̀ sọ fún ẹ rí mo ní mo máa dìbọ́ǹkẹ́ mo ní njọ́ tó kọ́kọ́ sọ̀rọ̀ yẹn pa tó kọ́kọ́ ṣe lákọ̀ọ́kọ́ mo ní wáì tó sọ̀rọ̀ yẹn kì í ṣe bó ṣe yẹ kó sọ nìyẹn mẹ́sẹ̀jì mi wà lórí WhatsApp mo fún ẹ ní mẹ́sẹ̀jì mo ní wáì tó sọ̀rọ̀ yẹn mo ní kí ló dé tó fi sọ bẹ́ẹ̀ wáì tó máa sọ pé kí ẹnìkan má jáde tó máa ní káwọn tó wà lókè òkun nìkan máa ṣe rálì àwọn tó wà Nàìjíríà kan fi yín sílẹ̀ sí àwọn tó wà lókè òkun àwọn náà máa bá yín gbé gbogbo bùkátà tó wà Nàìjíríà ṣé Nàìjíríà ibẹ̀ ni gọ́fúnà wà ibẹ̀ ni president wà ìyà tó ń jẹ Nàìjíríà sókè òkun náà ti máa bá yín sọ̀fọ̀ ẹ̀ mo ní wáì tó ṣe bẹ́ẹ̀ ó sọ àwọn ọ̀rọ̀ ńjọ́ yẹn mo ní láti cover ẹ̀ up mo gbójú ń bẹ̀ fún ẹ o tún sẹ̀mí o tún ṣẹlẹ̀ kẹta kí ló ṣẹlẹ̀ gangan ta ní ẹ gan tí wọ́n lè kojú ẹ ta ní ẹ tí wo jẹ́ ìsọ kíní kan fún ẹ ní orí Facebook yìí lórí ìkànnì tá a wà yìí lórí ìkànnì tá a wà yìí ni mo tún sọ fún ẹ kò sẹ́ni tó lè gbẹ́jú ẹ kò sẹ́ni tó lè bú ẹ kò sẹ́ni tó lè na ọmọ bí ìyá tó bí ọmọ ẹ kò sẹ́ni tó lè na ọmọ ẹ̀ bí ìyá tó bí ọmọ ẹ̀ tó bá fún dùdú jù tó bá try láti sọ pé o fẹ́ jáde again fún mi láti debunk bàbí fún mi ní èsì kan máa dín pẹ̀lú ẹ̀rẹ́ sílẹ̀ wàá di zero. má tọ́ mi ṣó o dẹ̀ mọ̀ wípé tí eégún tó jó àjòjù eégún tó jó àjòjù tí ṣòkòtò ẹ fi ya níta gbangba ó ṣetán tí ó ṣẹ̀sín ni ó ṣetán tí ó ṣẹ̀sín sórí ìbá má fún ẹ lésì ọ̀rọ̀ kan ló fi kó bá rẹ lálẹ́ pé frustration ló gbé àwọn nǹkan lórí Facebook wọ́n dẹ̀ máa tó kú dànù bí afẹ́fẹ́ wọ́n máa tó rìn dànù ó dẹ̀ mention ọ̀rọ̀ yẹn nínú message tó sọ lánàá wípé wọn ò ní gbúrò ara ẹ mọ́ wàá bring ara ẹ down wọn ò ní gbúrò ara ẹ mọ́ ò ní wúrò fún ara ayé àti ẹ̀rọ ọ̀run tó o bá try best ẹ lé mi lórí kà yí ọ.
why tó ń ṣèkà, why tó ń ṣe bí, why tó ń hùwà burúkú. Tí n bá ní mi ò ní fọwọ́ mi bà tiẹ̀ jẹ́, mi ì ní fi bà tiẹ̀ jẹ́ ni mo ti sọ. Ṣùgbọ́n tó bá fún dùdú mi jù, màá lu ìlùkulù fún ẹ. Ọlá ìtàn àtijọ́ ló mọ̀, kì í ṣe ti sìn. Ọlá àtijọ́, mo ń sọ fún gbogbo yín pé ọlá àtijọ́ lẹ mọ̀, kì í ṣe ọlá ti sìn. Má tọ́ mi, ọ̀rọ̀ tó bá fẹ́ sọ, mọ ọ̀rọ̀ tí wàá bá sọ. Ọ̀rọ̀ tó bá fẹ́ sọ síta, mọ nǹkan tí wàá bá sọ sí ọmọnìkejì ẹ. Tó bá jẹ́wọ́ ló sọ ẹnìyẹn di ìrà dáradáradá, tó sọ di ẹdun arinlẹ̀ tó bá yí ẹnìyẹn jẹ́, tó tún wá máa fẹ́ fi èébú yẹn bú ẹnìyẹn. Tó bá tọ́ mi, mo tún sọ fún ẹ ní ẹ̀kan sí, tó bá tọ́ mi, tí n bá fún dùndún mi, máa lu ìlùkulù fún ẹ, máa nà fún ẹ gidi gan ni, má tọ́ mi. Ọ̀rọ̀ tó sọ lẹ́ni sọ pé o ti kó jẹ, pé frustration kan ló gbé anybody sórí Facebook. Bí frustration ti gbé àwọn obìnrin wá ló gbé wọ náà wá síbí. Kí ló gbé wọ dé orí Facebook? Ṣé bí presenter ni ẹ, ó dẹ̀ ń ṣe wì, ó dẹ̀ ti ń tó fi lè mú ẹ dé orí Facebook yìí wípé ò ń sọ̀rọ̀ nípa ìlú, àwa ní right láti sọ who are you tó máa decide fún wa pé àwọn kan máa lo wákàtí 3 lórí Facebook, wọ́n lo wákàtí 2, ìwọ ló bá wọn sanwó, ìwọ ló ra data for everybody ni. Ṣé ìwọ ló ń san data Koiki, ìwọ ló ń san data fún Mayegun, àbí ìwọ ló ra data fún Yalasabi? Àbí gbogbo àwọn journalist, àwọn presenter míì tí wọ́n ń sọ nípa òṣèlú, àwọn bloggers tí wọ́n ń blog nípa òṣèlú, ìwọ ló ra data fún wọn. Ó sì jẹ́ pé ọ̀rọ̀ ẹnu títí ẹnìkan ló máa fẹ́ káwọn èèyàn gbọ́. O kì í fẹ́ kẹ́lòmíì ní lọ síwájú ju ìwọ nìkan lọ. Tó o bá fún dùndún mi, mo tún sọ fún ẹ, màá fọ ìfọ̀fọ̀fọ̀ fún ẹ. Olóò ti múra sílẹ̀, yẹ́sìkẹ́ ìmúra rẹ wò, wàá regret pé o wálé ayé lásán. Má sọrú tó sọ yẹn mọ́ fún mi mọ́. Mo máa ń sọ fún ẹ all the time. Má máa lérí fún mi, mo sọ fún ẹ pé má lérí fún mi. Tó o bá ṣe ń lérí fún mi ni wàá máa tẹ́. O lérí yẹn nínú ilé, o tún lérí níta fún mi. Àbí kò fẹ́ ra gbáfẹ́ lé ni. Mo sọ fún ẹ, mo ní ọ̀rọ̀ tó sọ lánàá, kó má sọ bẹ́ẹ̀ mọ́. Mi ò bá ẹnì kankan jà, mi ò bẹ́ẹ̀ jà, ọ̀rọ̀ ìlú ni mo sọ. Ó dẹ̀ sọ̀rọ̀ ìlú yìí, ìwọ náà ń sọ̀rọ̀ nípa ìlú. N tó sọ sẹ́yìn wá ni mo rí pé kí ló dé tí mo fi like ẹni yìí, torí pé ó máa ń sọ̀rọ̀ nípa ìlú, ó máa bá wa gbé. Sẹ́yìn ò rí pé bó ṣe máa ń gbé àwọn ètò ìlú wá? Irú ìròyìn tí wọ́n kà níjọ́wọ́ yìí, á ti bá wa gbé gbogbo, á ti bá wa tó lẹ́sẹẹsẹ, á ti tó gbogbo ẹ̀, á ti fi wọ́n ṣẹlẹ́yà. Gbogbo tó ń ṣẹlẹ̀ nígbà náà lọ́hùn ẹ mọ rántí, gbogbo bó ṣe ń ṣẹlẹ̀ tán ṣe ń kówó wá lọ káàkiri, á ti máa bá wa tó lẹ́sẹ̀. Kò sí gbogbo nǹkan yẹn mọ́ náà, ó ti fò síbi àṣà, ó wá lóun sàṣà, ó ń ṣe oríkì ìdílé. Kí ló kàn wá pẹ̀lú oríkì ìdílé? Kí ló kàn wá pẹ̀lú oríkì ìdílé? Oríṣi òṣèlú la mọ̀ ẹ́ mọ̀ náà, sáàmọ̀ ẹ́ mọ́ pàṣà ni. N tó bá wù ẹ́ tiẹ̀ ló lè fìgbésí ayé ẹ̀. Ṣùgbọ́n àwọn tó bá tún wá ń ṣe nígbà tí wọ́n ti yapa lọ, ó lè discourage anybody pé kẹ́nì kankan kúrò lójú ọ̀nà yẹn. Ìwọ ò lè ṣe ni, àwọn míì ti dé tán máa ṣe. Tó bá lóun gbìjà ọba, sí ọba ò ṣe nǹkan tán sọ ni. Tí ọba ò bá ti ṣe, kò káyé. Ẹni tó gbé ẹjọ́ lọ fún ìyá tí wọ́n gbẹ́jọ́ fún, ìyá ní ẹ̀rí ẹ̀ pé wọ́n gbẹ́jọ́ lọ fún ìyá ni. Wọ́n gbé ẹjọ́ lọ fún ìyá ní ìyá fi dá sí ọ̀rọ̀ torí pé ìtara òbí ọmọ ta. Ó dẹ̀ gbẹ́nu ẹ sí, ó bú ìyá yẹn yamayama. Èébú tí wọ́n bú ìyá níjọ́ náà sọ̀rọ̀ pé kékeré ni. Ìwọ bú, ó tún fi ìyá tó bí lọ́mọ bú. Wọ́n wá àti ìbú ọ lásán mi tí ìsọ̀rọ̀ sí ẹ ń bí. Ó ti tọ́ jáde pòròpò. Kí ni mo bú ẹ, mi ò bú ẹ náà. Mo kàn sọ fún ẹni pé kí ló ṣẹlẹ̀ tó fi ń ṣe bẹ́ẹ̀ yẹn, mi ò ṣe pé kò sẹ́nibọ̀dì tó bú ẹ bí báyìí. Ó ti ta jáde pòròpò, ó ní ìbá má jẹ́ èmi. Ta ni ó tí mi ò lè fún ẹ lésì? Ta ni ó tí wọ́n lè fún ẹ lésì gan? Ta ni ẹ́? Ó ń jẹ́ kí àwa tá ń pariwo, ó ń jẹ́ ká máa ríra wa bí pé à ń waste time ara wa nítumọ̀. Àwọn ẹni ẹlẹ́ni 20 years, Koiki ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn jọ́wọ́, ó ní 20 years ló ń ti lò níbi tó ń wà yẹn. Pé tó ń bá sọ brain ń kalẹ̀ sí Ìjẹ̀bú àbí Ogun State àbí nǹkan ìlú wọn bẹ̀ yẹn, ó ní tó ń bá sọ brain ń kalẹ̀ sí ibẹ̀ yẹn, sí local government wọn bẹ̀ yẹn, ó lò máa mọ nǹkan tó máa fi ṣe síbẹ̀. Kí ló tẹ́ fẹ́ pàlàkàyè àwọn èèyàn? Kí ló tẹ́ fẹ́ fi ohun tí àwọn èèyàn ti jẹ́, ìyà tí wọ́n jẹ jẹjẹ ní Nàìjíríà tí gbogbo wọn fi sá kúrò, tán fi lọ sókè òkun lọ fi wá nǹkan ṣe, ọpọlọ tó ti wá ní tó yẹ kí wọ́n wá sí orílẹ̀-èdè bàbá wọn, kí wọ́n dá iléeṣẹ́ sílẹ̀, kí wọ́n dá nǹkan sílẹ̀, ẹ fẹ́ pàṣán yẹn mọ́ wọn lára. Kí gbogbo nǹkan kó sá ti jẹ́ tẹ̀yìn tẹ̀ wá Nàìjíríà, ẹ wá láwọn tó wà lókè òkun kó dúró síbẹ̀. So òkè òkun ni káwa jù sí, ká má wá sí Nàìjíríà mọ́. A lẹ́tọ̀ọ́ láti wá sílé,
lẹ́tọ̀ọ́ èmi mọ̀ pé o lágídí gan tó dán bá ṣe mú ẹ lóòka èmi mú ẹ dáadáa bó bá ṣe mú ẹ lóòka ọmọ yọ ń sálẹ̀ ni wàá dẹ̀ bẹ́ẹ̀ mi náà bẹ́ẹ̀ wàá bẹ́ẹ̀ mi náà bẹ́ẹ̀ wàá bá mi níbẹ̀ try mi gbìyànjú kó o máa ṣèǹso ọmọ ọkọ ní ẹ èmi mọ̀ pé ọmọ ọkọ ní ẹ torí àìmọye o máa ń fẹ́ fúnyàn lésì o máa ń fẹ́ fúnyàn lésì gan o ní monetize YouTube sẹ́mi wà lórí YouTube ni sẹ́mi ní YouTube ni àwọn tó ń download mi náà download síbẹ̀ kí ló kàn mí èmi ò ní YouTube sọ́sọ́ fún ẹ pé mo pín ní PayPal àbí mo pín ní account number bí wọ́n ṣe máa pín ní síbí bẹ́ẹ̀ pé mo dáwọ́ síbẹ̀ bá wa ran Odùduwà lọ́wọ́ èwo ló kàn mí ìwọ ni wá o má sọ̀rọ̀ sẹ́mi o ọtí mọ̀ mí mo ti ní sùúrù fún ẹ tó sùúrù abẹ́lé ó yàtọ̀ sí tìta iṣẹ́ làjọ ń ṣe àmọ́ra rí sàmọ́ra ní àmọ́ra náà èmi ló fẹ́ máa sọ pé frustration ló gbá wọn kan débì kan lẹ́yìn pé ẹ̀yin lẹ bá yí àwọn nǹkan jẹ́ ẹ̀yin lẹ frustrate àwí àwọn yẹn tó ń fi dẹni tó ń sọ̀rọ̀ àbí kí ló ń ṣe léyìí má fún dùdú mi jù mi ò ṣetán tí mo fẹ́ ya mo ti nù ẹ́ léré jẹ́ kí n sáré tún pò jẹ́ n sáré sọ àwọn ọ̀rọ̀ kan fún ẹ. sọ́rí tí èèyàn ò bá ní jẹ́ èèyàn ò kì í sọ n tí èèyàn ò bá ní mọ̀ èèyàn ò kì í sọ ọkọ wa n tí èèyàn ò bá ní jẹ́ èèyàn ò ní sọ n tí èèyàn ò bá mọ̀ èèyàn ò ní mọ̀ ìjọ abágùn kọ́ láàkàn ọ̀run ìjọ tí abágùn kọ́ láàkàn ọ̀run tí Nàìjíríà bá láwọn fẹ́ dá dúró tí Nàìjíríà bá pariwo ìdádúró ìyẹn ò mí pé bóyá wọn mọ nǹkan tán fẹ́ sọ kì í ṣe pé ẹsẹ̀kẹsẹ̀ ní Nàìjíríà fẹ́ dá dúró tí Nàìjíríà bá láwọn ti ṣetán láti dá dúró báyìí kò kí sí ẹsẹ̀kẹsẹ̀ pé torí rálì tí wọ́n fẹ́ ṣe ní October 1st o pé wọ́n ti ṣetán tán fẹ́ dá dúró nìyẹn no ibì kan lèèyàn ti fẹ́ bẹ̀rẹ̀ nígbà tẹ́ ẹ sọ̀rọ̀ pé Nàìjíríà kò tí ì ṣetán Nàìjíríà ò tí ì ṣetán ok ìjọ wo wá la tó fẹ́ gbé gbèsè ṣé bí gbèsè yẹn náà ń gbé báyìí Mr. Man ọ̀gá adé ṣé bí gbèsè yẹn náà ń gbé yìí wọn láwọn ti ṣetán táwọn fẹ́ gbà wọ́n gbé ìgbésẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ láti ibìkan ni ibìkan náà ti bẹ̀rẹ̀ ìjọ tí wọ́n sì ń retí yẹn náà ṣé bí bá ṣe máa bẹ̀rẹ̀ níjọ́ tí wọ́n ń retí yẹn ìjọ yẹn náà bẹ́ẹ̀ tó ṣe máa ṣe náà lélẹ́yìí bẹ́ẹ̀ ṣe máa yẹ dànù náà lélẹ́yìí náà bẹ́ẹ̀ ṣe máa yẹ ni pé no kò tí tásìkò no kò tí tásìkò bẹ́ẹ̀ ṣe máa sọ nìyẹn ṣé bí wọ́n ló sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ìwọ ló sọ náà wípé Nàìjíríà ti tó láti dá dúró wá ìtọ́rú ẹnu ẹ wá padà ń sìn èmi máa bẹ́ẹ̀ dánlódù ẹ̀ kò káyé máa jókòó tí ẹ lọ́rùn kan ni fọ́rọ̀ tó sọ pé frustration yẹn ló gbẹ̀yàn lórí Facebook frustration yẹn màá wá lò lé ilé ayé ẹ lórí màá lò fún ẹ màá wá fi ẹ́ sí òṣèlú ìgidì iṣẹ́ ẹ máa dùn pàjẹ́ iṣẹ́ ọwá ni kán má fi ẹ wá fi wá sí i wọ́n ń dárúkọ ẹ lórí ètò kí ló ń ṣe bọ̀bọ̀ yìí ná ta ni ọ́ gan-an sórúkọ ẹ wọ owó ni ṣé wọ́n forúkọ ẹ gbowó nínú báǹkì ni orúkọ ẹ kò dáwó wàláì orúkọ ẹ kò dá nǹkan kan bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ orúkọ ẹ kò mówó wá gbogbo bọ́dí ààrẹ kò mówó wá orúkọ ẹ gan ó ń gbàbọ̀dè àgọ́ ara ẹ gan ó ń gbàbọ̀dè àtò ẹ gan problem ni ìwọ gangan mùsíkìlà ló bá tán wọn á sọ pé ń forúkọ orúkọ tiẹ̀ ta ni ó dárúkọ tiẹ̀ tí ó fi dáwó orúkọ tó yẹ pé tá a bá já tán gan àmọ́ wúkọ́lá létà àmọ́ wúkọ́lá la àmọ́ já kọ́ ni orúkọ tí ò mówó wọ́ sínú àkáǹtì ni wọ́n fẹ́ máa fi alẹ̀ pé wọ́n ń forúkọ ẹ̀ dá ṣé wò forúkọ ẹnìkan já fíwáàsì àbí gbogbo rẹ́kọ̀dù tó o ṣe bíi mẹ́rin márùn-ún tó o ṣe bíi méje ṣé kìí sorúkọ ẹnìkan ló wà ń bẹ́ẹ̀ bóyá ká lọ bẹ́ẹ̀ gbé wá gbogbo àwọn èyí tó o ṣe ń gbà yẹn tó ló fi ń gbìjọba tó nígbà ọba ló ń gbé tó o ṣe lọ rẹ́rẹ́rẹ́ part 1 to 5 ó tún sẹ́mi nínú ọdún yìí lọ kìí sorúkọ ẹnìkan ni wọ́n fi lọ gbowó lórí YouTube ni táwa ló ń forúkọ ẹ gbowó ṣé tí ìwọ bá ṣe nǹkan tí ò tọ́ kán má correct ẹ ni tí ìwọ máa fẹ́ correct àwọn èèyàn sí nǹkan kan but ò kì í fẹ́ kẹ́lòmíì correct ẹ agídí yẹn dẹ̀ mọ́ ẹ lára gan kò dẹ̀ yẹ kó bẹ́ẹ̀ tó ló ti dàgbà ẹ ti dàgbà gan torí bí mo ṣe ń wọ èèyàn ò ti dàgbà àmọ́ra ó ti dàgbà ntẹ́mi kàn máa sọ fún ẹni pé tí egúngún bá tó ti jójó ijó tí egúngún bá jójójó tí kẹ̀m̀bẹ̀ tó wọ̀ tó fi fàya tí ẹ̀pọ̀n rẹ̀ tí ẹ̀pọ̀n eégún yẹn wá bọ́ síta ṣé ẹ̀wọ̀n pé ó ṣe tán tó fẹ́ ṣẹ̀sìn ni ẹ̀wọ̀n pé ẹ̀sìn ti dé nìyẹn ẹ̀sìn ti dé nìyẹn
ó ti dé nìyẹn, ó ti dé nìyẹn, ìwọ tó ń sọ̀rọ̀ dìdìrín. ẹnu yín, ẹnu ẹ̀wọ̀ ń gbẹ́, ẹnu ẹ̀wọ̀ ń gbẹ́. ṣé wọ́n sọ fún ẹ wípé wọ́n ti ṣe tán fẹ́ gb'Odùduwà? Odùduwà nation tá a bá la fẹ́ gbàṣẹ aláàsọ wípé báyìí báyìí, ìwọ tó ń kọ́mẹ́ǹtì dìdìrín yẹn báyìí kọ́, rálì náà fẹ́ ṣe, rálì tán dẹ̀ fẹ́ ṣe yẹn ìyẹn omi pé wọ́n ti jàn ló ń tẹ̀. Ìkéde lásán ni, ìpàkíyèsí àwọn ènìyàn sí pé ẹ̀yin èèyàn o, ẹ pàkíyèsí wọn sí, ẹ bá wa kéde fáwọn èèyàn o, a fẹ́ ṣe báyìí o, òun báyìí ló yẹ ká ṣe o. Ṣé bí wọ́n ṣe ń fi ẹran jókòó wa, àwọn arúgbó wa tí wọ́n tún fi arúgbó ọjọ́ wọn wọ́n tún fi ń dáko, táwọn Fúlàní darandaran tó ń lọ bẹ́ẹ̀ lọ jẹran wọn, lọ jẹ nǹkan tí wọ́n ṣe síbẹ̀, tó sì tún jẹ́ wípé at the same time náà tí wọ́n bá mú wọn tán ìjọba tún máa fi wọ́n lẹ̀ ni. Àwọn tó ní nǹkan ìjọba tún máa sọ̀rọ̀ burúkú sí, náà tún máa ṣèkà fún, bá ń tán fẹ́ ṣe nìyẹn. Wáì tí wọ́n yípo wa, wọ́n ń rèpù àwọn ọmọ wa, gbogbo àwọn sisi wa ni wọ́n ń rèpù tán, ìjọba wa ò ṣe nǹkan kan sí, àwọn ọba, gọ́fúnà, pírẹsidẹ́ǹtì wọn ò ṣe nǹkan kan, àwọn sẹ́nẹ̀tì ò ṣe nǹkan kan, gbogbo owó gbogbo bí ó ṣe máa kó owó wa lọ sókè òkun, tó yẹ pé nígbà tí wọ́n bá kú tán wọ́n ṣe máa tan èsì sínú ibi tán ti kú, ibi tán inú sàárè wọn tán máa gbé èsì síbẹ̀ náà máa wá ká. Gbogbo bọ́n ṣe máa rí owó mọ́nú sàárè tí wọ́n tún wá tan èsì síbẹ̀ fún wọn, tí wọ́n kó àwọn àga olówó iyebíye síbẹ̀, ń tán ṣe nìyẹn. Kò sí àǹfààní kankan tán fẹ́ ṣe fún wa. Sáwọn ọba máa láwọn ọmọ ìkéde tá a fẹ́ kéde nìyẹn, kò kìí ṣe kéde pé a fẹ́ gba òmìnira yẹn dandan. Ṣé Dublin tó ti pariwo, ṣé Dublin ò mọye nǹkan tó ṣe kó tó di kó dá dúró ni? Scotland sì wà ń bẹ̀ láti ìgbà tán ti ń pariwo. Sí àwọn diaspora, àwọn àbí àwọn Biafra tí wọ́n ń pariwo, ṣé bíbí kan làwọn náà ti bẹ̀rẹ̀, ṣe báwọn náà bẹ̀rẹ̀ ni. Tó bá dẹ̀ pẹ́ tó bá yá á jẹ́ nǹkan kan náà. Wáì tó wá ń yí òun padà, ńlá ń sọ fẹ́ pé wáì akọ̀rẹ́tẹ̀ ni kì í ṣe pé jà là ń jà, kò ṣe pé nìkan kan bẹ́ẹ̀ jà, ọ̀rọ̀ tó sórú wa lójú a dẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀, ọwọ́ ní for all you people, for me to be asking you, ta ni ẹ tí wọ́n lè bi ẹ́ léèrè pé kí ló ṣẹlẹ̀? Ṣé wọ́n lè bi ẹ́ léèrè ni? Ṣé bí wọ́n náà ń bi àwọn èèyàn léèrè? Ó ń béèrè náà, ó ń béèrè náà, wàá máa sọ̀rọ̀ sáwọn èèyàn, wàá máa sọ̀rọ̀, wàá máa rò pé bóyá ò ń sọ̀rọ̀, ó bẹ̀rẹ̀ sí ní dé orí ètò yẹn bẹ́ẹ̀ yẹn lè ní, ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ káàkiri bó ṣe wù ẹ́, ó ń sọ̀rọ̀ páwọn kan máa lọ, béèyàn kan bá lóun fẹ́ bring me down ló máa bring ara ẹ̀ down. Gbogbo ọwọ́ tó o bá gbé wàá fi ṣe rẹ ni ọ̀gá, gbogbo ìlérí tó o níyẹn ọ̀rọ̀ hurunhurun ní inú ẹlẹ́dẹ̀ ní ń gbé, ọ̀rọ̀ hurunhurun inú ẹlẹ́dẹ̀ ní ń gbé. So ti gbọ́ mi, tó bá gbìyànjú àti gbégbèsè ẹni tí nǹkan wàá bá díẹ̀ ń ta. Uber monkey, wàá máa sọ̀rọ̀, wàá máa ṣe yánmayànmá sáwọn èèyàn. Kí ló ṣẹlẹ̀ gangan? Sáà parọ́ mú ẹni tí bí wọ́n ló ti sọ̀rọ̀ sẹ́yìn pé ká dá dúró, n tó sọ sẹ́yìn la wá ń ṣe nísìn, ogun wa mú ẹ nítorí pé o ti rí ẹlòmíì tó gbà mú ẹ lọ́wọ́, because of pé o ti rí àwọn ẹlòmíì tó gba ọ̀rọ̀ yẹn mú ẹ lọ́wọ́ tán tún ti ń sọ. Kí ló ṣẹlẹ̀ gangan? Má sọ̀rọ̀ ẹ lọ. Wọ́n ń bọ̀ wá ṣe lẹ́kọ̀ọ́, ẹni wọ́n ń bọ̀ wá orí tìrìtìrìtìrìtì tí ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá ńlọ́fà táwọn ò fi fojú méjèèjì sùn. Bí Boko Haram bó ṣe wọlé wá rèé o, àwọn ajínigbé afipábánilòpọ̀ báwọn náà ṣe wọlé wá nìyí. Ó ní ìdí tí a fi mú àwọn èèyàn wọ̀nyí nìyí o. Ìgbà tí kọmíṣánná ọ̀fẹ́ pàlú ẹnu dà, ṣe mọ̀ pé wọ́n ti lé lójó ńlẹ̀ Yorùbá. Ẹ ó ní ìwádìí lásán làwọn fẹ́ ṣe o, kì í ṣe pé àwọn mú wọn o. Ìbéèrè tí wọ́n béèrè kì í ṣe ẹyọ kan, kì í ṣe méjì, mò ń bọ̀ ná. Ọjọ́ ìbí kọ́ là ń ṣe ń bì í. Ọwọ́ tí bá ń dun ni ẹnìkan kì í fi sábẹ́ aṣọ.
Nàìjíríà. Bákan náà wọ́n ní right to liberty protected by section 38 section 35 of the Constitution of Federal Republic of Nigeria tọdún 1999 amended. Now wọ́n wá pe ìjọba ìpínlẹ̀ Èkó lẹ́jọ́. Àkọ́kọ́ wọ́n ní kílé ẹjọ́ bá wọn pàṣẹ fún wọn pé kí wọ́n fi àwọn 123 yẹn sílẹ̀ kíákíá ẹsẹ̀ yún lé ní. Ẹlẹ́ẹ̀kejì wọ́n ní kí wọ́n fi mọ́tò tí wọ́n sì sílẹ̀ ọ̀kadà 48 tí wọ́n gbà kí wọ́n dá padà fún wọn àti gbogbo nǹkan àlùmọ́ọ́nì tí ń bẹ lọ́wọ́ wọn. Ẹ gbọ́ kí làlùmọ́ọ́nì ẹrú Ọlọ́run kí ni àlùmọ́ọ́nì tí wọ́n ní lẹ́yìn bàtà jáláwọ́ ọ̀tà ẹsẹ̀ tó kí papà kọ́lọ́ngọ́ ṣàánú wa. Wọ́n ní kíjọba dá padà fún wọn. Bákan náà kílé ẹjọ́ sì tún kàn án nípa fúnjọba ìpínlẹ̀ Èkó. Wọ́n fún wọn ní ẹgbẹ̀rún lọ́nà 1 billion naira gẹ́gẹ́ bí owó ìtanràn. Ọ̀rọ̀ rí o ẹ̀yin jàmáà, ọ̀rọ̀ rí o, mò ń bọ̀ wá. Síbi wọ́n ti ń bọ̀ nífà kájẹ sọ pé wọn ò rí nǹkan ìjà olóró lọ́wọ́ wọn. Ó yẹ kí wọ́n tú gbogbo ọ̀kadà wọn yẹ́bẹ́yẹ́bẹ́ ibi tí wọ́n fi nǹkan sí lábẹ́ ṣe mọ̀ kí wọ́n á máa tọ́jú ìbọn bẹ̀. Anyways, mi ò ní ọ̀rọ̀ púpọ̀ láti sọ mọ́. Èmi kàn fẹ́ pa òwe kan fún ẹ. Ẹ̀yin tí Odùduwà tẹ́ mọ̀ pé ẹ ń jìjàǹgbara, ẹ má ṣe dá ọkàn yín padà. Ẹ mú ọkàn yín líle. Rally tó máa ṣẹlẹ̀ l'October 1st, ẹ má ṣe kó ohun ìjà olóró. Ẹ má jà, ẹ má búyàn, ẹ má fi jálẹ̀kùn lé, ẹ má fi jà. Ṣùgbọ́n ẹ lọ nírọ̀wọ́rọsẹ̀, ẹ ṣe rally tẹ́ fẹ́ ṣe. Ẹ má sọ pé rally tẹ́ fẹ́ ṣe yẹn má kádà kọ́bẹ. No, ẹ má kọ́bẹ, ẹ má kó àdá. Ẹ lọ nírọ̀wọ́rọsẹ̀. Ẹ lọ ní ìrọ̀wọ́rọsẹ̀. Ẹ lọ kẹ́ ṣe rally, ẹ kéde yín. Sílé bá túra, àwa tá wà lókè, à wá sílé. Kí láǹfààní wàhálà táwọn èèyàn ṣiṣẹ́ fún 20 years 30 years tí wọ́n pé wọ́n lè wá sílé. Ìjà tó ṣẹlẹ̀ láàrin àwọn tó ṣẹlẹ̀ láyé ní 1960 bí up to 90 kí ni tó ṣẹlẹ̀ nígbà yẹn, is it not àwọn Fúlàní àti Haúsá kọ́ nìyẹn. Attack tó ṣẹlẹ̀ ní 1969 ni àwọn Fúlàní àti Haúsá tí wọ́n attack Yorùbá tó mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn di sálọ sí Ghana. N ló mú nǹkan tó jẹ́ kí ẹlòmíì sá kúrò ní Nàìjíríà lọ sí ìlú bòmíì. N ló tún ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. A sì ń kúrò nílé nígbà tí ò bá sí nǹkan kan, tí ò sóúnjẹ, tí ò sí omi mu, tí ò sí anything. Ṣé gbogbo wa náà máa pín owó yẹn kárí fún ni? Tán bá fún ẹ̀yin lówó, ṣé gbogbo wa náà máa fún lówó kárí ni? Tán bá ń bá yín tọ́jú àwọn ọmọ yín, ṣé gbogbo wa náà máa bá wa tọ́jú àwọn ọmọ wa? Ìyà ń jẹrà lu ara ni mẹ̀kúnnù. Ṣé àwọn tó wà lókè òkun tán láwọn travel lọ, wọ́n lọ ṣiṣẹ́ owó, ṣé bó yẹ kí wọ́n darí wá sílé kán wá dá iléeṣẹ́ sílẹ̀ ni? Ní jẹ́ kán débẹ̀, ní jẹ́ kán lè rí dá sílẹ̀. Bí ẹbí bá ṣe ń frustrate lẹ́yìn ẹbí báyìí, lẹ́yìn èèyàn báyìí lẹ́mọ̀ máa ṣe lára pọ́n tí ń ga jù yín lọ. Ìlú gangan fúnra wọn, wọ́n tún máa di pé bóòlì ò bá tẹ̀ tún ní máa rọ́ọ̀bù wọn lóru. Nígbà tán bá ṣọ́ọ̀pù tán máa gálẹ̀kùn ṣọ́ọ̀pù wọn tán máa kó gbogbo ṣọ́ọ̀pù wọn lọ. Ìlú tí ò ní security, ní security ní orílẹ̀-èdè Nàìjíríà, ní náà ní omi, tí gbogbo títì wa pátá báyìí kò tó ọrùn ni. Ẹ má sọ fún mi pé ó ń correct mi, kò correct mi, èmi ni mò ń correct ẹ̀. Èmi ni mò ń correct ẹ̀, kò correct tèmi. Kò lè correct mi, èmi ni máa correct brain ẹ̀. Correct ta ni? Ẹ má jẹ́ kí n delete comment yín. Ẹ má sọ fún mi pé ó ń correct mi. You made a mistake before mentioning Nigeria instead of Odùduwà. Odùduwà náà ni mo dárúkọ. Ẹ sáà rí topic mi. Ẹ rí topic mi. Kò lè correct mi, kò correct mi, ó mọ tí mò ń sọ fúnra rẹ̀. So o mọ tí mò ń wí, àjọ mọ tá àjọ ń sọ. So ẹni tí ò bá mọ tó ń lọ, àjọ mọ tá àjọ ń sọ. Correct ta ni? Àléyàn ṣe lára. Mo léyàn ṣe lára. Ó ń kanra, mo léyàn ń kanra. Ó ń kanra ni now. Ó ń kanra ni. A ní Odùduwà, a fẹ́ dá dúró.
àjà ẹgbọ́rọ̀ tó sọ ọ̀rọ̀ tó sọ ẹ mọ̀ pégbà tó dórí ètò lénìí ó pa àwọn òwe kan páwọn kan máa padà kù fẹ́fẹ́ àwọn kan tí ò ní ìpìnlẹ̀ wọ́n máa padà kù lọ ni ó dẹ̀ ti sọ nínú inbox fún èmi mo dẹ̀ béèrè sí ìtumọ̀ ẹ̀ wọ́n dẹ̀ fún mi ní ìtumọ̀ yẹn lèmi náà fi wá sọ pé kango kango là ń lùlù agogo dùgbẹ̀dùgbẹ̀ là ń lùlù akèrègbè ọ̀pá tá a bá fi lu nǹkan la máa fi lu kèrègbè tá a bá fi lu dùdú kó máa yí ẹ kó máa yí ẹ ẹni tó bá fojú àná wo Kúdẹ̀tì ẹbọra ṣetán tó fẹ́ bọ́ lásán ló ń wò yẹn ẹbọra ṣetán tó fẹ́ bọ́ lásán ní tó bá fojú àgbàrá wo Kúdẹ̀tì má tọ́ mi èmi ò bẹ́ ní bọ́dìjà à ń sọ̀rọ̀ lọ́rọ̀ ìlú ni ọwọ́ agbẹnudé olófẹ́ máa sọ̀rọ̀ ó fẹ́ máa reply àwọn èèyàn ṣé wọ́n ṣépè fún lánàá ni wọ́n ṣépè fún náà ọwọ́ ní frustrate ló gbé àwọn kan lórí Facebook talent tó sọ wá do ní frustration ibẹ̀ yìí náà ni ẹ̀yin náà lẹ sọ wá do ẹni tó dẹni tó ń dórí bíi ẹ̀yin náà ni ẹ padà láwọn fúnra yín ni tóbi wọ́n ló láyé bó mọ̀ pé o lè sáré jáde kó o máa sáré sọ̀rọ̀ bọ́ta wá ka tẹnu ẹ ń tó ṣe lábẹ́lẹ̀ ìka kọ̀kọ̀ tó ṣe tó mú ẹ tó fi ń jà para tó ń jà poró lọ́ọ́ wá tú síta fúnra rẹ. ó wá sínú inbox mi láti wá fún mi ní mẹ́ṣẹ́ẹ̀jì nígbà tí mo perú ètè tán lánàá ohun tó dẹ̀ sọ níbẹ̀ ló tún gbé wá síta ó tún sọ nínú ẹ̀ lénìí. ìbínú mi ò bínú mò ń sọ fún ni o lè máa sọ pé kí o sọ̀rọ̀ kí àwọn èèyàn rí mistake ibi tó bá ti sọ̀rọ̀ kó má ní pé káwọn èèyàn lè sọ̀rọ̀ síbẹ̀ but tí àwọn èèyàn bá ṣe mistake wàá fẹ́ correct àwọn èèyàn why tí wò kí fẹ́ gba mistake tiẹ̀ why tó kì í fẹ́ gbà pé o jẹ̀bi èèyàn o kì í fẹ́ gbà pé o ṣẹ̀yàn o kì í fẹ́ gbà pé o jẹ̀bi o máa ń dúró nídúró pé o jàre wọ́n dẹ̀ ní àjẹ̀bí mámọ̀ ló máa ń kógun jàlú sẹ́ni tí ò bá gbà pé òun jẹ̀bi ẹni tí ò bá gbà pé òun ṣẹ̀yàn so ó máa lè bẹ̀bẹ̀ ni bẹ̀lẹ̀ ń tàṣe gan ó máa ń mọ̀ pé o ṣẹ̀ ó máa ń mọ̀ pé o ṣe ń tó dà tùgbé ìgbéraga báyìí ìgbéraga pé o ò lè ṣe sọ́rí star ni mí o ò mọ̀ pò tí mo wà dípò owó ló wà tẹ́nìkan ò lè dé rí èmi ò bẹ́ ní bọ́ọ̀dìjà mi ò bẹ́ ẹ̀jà èmi náà wá sọ fún ẹni pé ìyá tó bújò ní tó ní fúrákàsì wọ́n gbẹ́nu sí fúrákàsì àwa ló ń bá wí náà ẹbẹ́ mi wà fúrákàsì mo ti sẹ́ pẹ́ nìkan gbẹ́nu wọ́n fún fúrákàsì àwọn ń gbẹ́nu ẹ̀ sọ̀rọ̀ kan wọ́n ṣe kèrè kan ọwá ni ẹ̀ tó bá sẹ́ndì sí ẹ wà á máa lò ní interest ó ní interest ó dẹ̀ wo show mi ó ní interest ó dẹ̀ ń wo show mi láti máa fi fún mi lésì owó náà bẹ́ẹ̀ lèmi náà ṣe wá farabalẹ̀ wo ọ̀rọ̀ ẹ níwọ̀nba ibi tí wọ́n sẹ́ndì ẹ̀ sí mi tí mo ká mọ́ ọ lẹ́nu dé ọwá ní frustration ló gbé wọn lórí Facebook ṣé frustration ló gbé Máyégún lórí Facebook ni ṣé frustration náà ló gbé àwọn Koiki débí gbogbo àwọn dára talk ṣé frustration ló gbé wọn débẹ̀ àló ní lára ni ẹ stop ẹ èmi kàn ti fún ẹ lónìí yẹn ó yá ó ti sọ pé ìwọ máa ṣe kinní kan gbìyànjú ẹ kó wá tún fún mi lésì ọkùnrin Ọlọ́run ṣe wọ ló ń wówó lórí YouTube wọ ló fẹ́ máa gbowó bẹ́ẹ̀ wọ ló ń wá kinní jẹ́ kájọ máa forúkọ ara wa já fíwáàsì lọ jájọ máa forúkọ ara káwá wọ ẹni tí ọ́fíìsì tiẹ̀ já owó ṣùgbọ́n padà tẹ́ ń bẹ̀ ọ́fíìsì já owó yẹn wà á tẹ́ èmi ò lówó kan tẹ́mi ò fi já èmi ò sì gba yìí ìyẹn tó ń kọ́ má tọ́ mi ìní sọ jù bẹ́ẹ̀ lọ ọ̀gá sọ́ra rẹ mọ̀rọ̀ tó bá sọ téèyàn bá ti ń sọ̀rọ̀ jù ọ̀rọ̀ àsọjù ti máa ń pọ̀ jù fún ẹ ọ̀rọ̀ àsọtán kéèyàn ní gbogbo nǹkan ni mo fẹ́ sọ gbogbo ọ̀rọ̀ ni mo fẹ́ dá padà gbogbo èèyàn ni mo fẹ́ fún lésì gbogbo èèyàn kọ́ lèèyàn máa ń fún lésì gbogbo èèyàn kọ́ lèèyàn máa ń fún lésì taki ìwọ tí wọ́n ń sọ̀rọ̀ gangan òun fún àwọn èèyàn lésì ó wá ní ká má fún wọn lésì ṣé ká má correct ẹni a máa correct tó bá ṣe ṣùgbọ́n má gbé yẹn papọ̀ pé ẹyin kinní kan ni kinní kan má wàá ṣépè fún èmi bí má ṣe èpè fún mi má sọ̀rọ̀ sí mi àwọn ọ̀rọ̀ tó sọ àwọn ìgbésẹ̀ tó fẹ́ gbé yẹn ẹ̀tẹ̀ tó fẹ́ dà yẹn lọ gbìyànjú ẹ̀ iṣẹ́ tó fẹ́ yí síbi iṣẹ́ ibi tó fẹ́ ṣe èyí tó ṣe kù jẹ́ tún sọ fún ẹ pé ilé tó ṣe kù ibi tó ṣe kù yẹn tọ́lọ́run gbà mú ẹ lọ́wọ́ tó já gbà mú ẹ lọ́wọ́ wá padà síbẹ̀ kó lọ tún ṣe
wàá mọ̀ pé ọlá àtijọ́ òun nǹkan ni tòní. Èmi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ fún yín. Ẹ má já o ẹ̀yin ọmọ Odùduwà tọkàntọkàn. Ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ orílẹ̀-èdè Nàìjíríà, orílẹ̀-èdè Odùduwà dénú, tẹ́ dẹ̀ fẹ́ ká pínyà. Ẹ dákun torí Ọlọ́run. Ẹ má parapọ̀ mọ́ àwọn àgàbàǹgebè èèyàn, àwọn ẹlẹ́nu méjì, àwọn ṣekúṣẹyẹ, àwa la rí wọn tán. Ojú ayé náà ń ṣe níta. Bọ́n ṣe wà yín ojú ayé ni. Èmi ò ní picture rẹ̀ lọ́wọ́, so ẹ má béèrè picture. Kí ló tẹ́ ń béèrè picture Awikonko lọ́wọ́ mi? Ẹ má béèrè picture Awikonko lọ́wọ́ mi, mi ò ní picture rẹ̀ lọ́wọ́. So ìyẹn tó ń kọ́, mi ò ní fọ́tò rẹ̀ lọ́wọ́. Ọwọ́ tèmi, èmi ò ní fọwọ́ tèmi ṣe bí. No, mi ò ní picture Awikonko lọ́wọ́. Fúnra rẹ̀ ni ó gbójú ara rẹ̀ síta. Nígbà tí iná bá mú lábẹ́ aṣọ tó wà, fúnra rẹ̀ ni ó wà bọ́ta. Ṣùgbọ́n pé mi ò máa release fọ́tò kan, kí tèmi àti release fọ́tò mo ní mi ò mọ̀ rí. Àmọ́ra náà, ṣe bẹ́ẹ̀ mi fún lésì ni mo try láti sọ̀rọ̀ tó lánàá ni. Ó dẹ̀ change ẹ̀ mọ́ mi lọ́wọ́. Àmọ́ra náà, ṣá àmọ́ra rí ni èmi ò mọ̀ rí. Èèmọ̀ bí tó ti wá, mọ̀ iye tó sú. Sí ní ìlú kan náà, ìsá sí ní ìlú tó wà, sí níbì kan náà. Ṣùgbọ́n torí pé ó fẹ́ máa fún mi lépè, ó ń sọ̀rọ̀ sí mi, ẹ lọ inbox ẹ̀ Samko Success ẹbí léèrè, ó inbox mi, ó bú mi lánàá. Mẹ́sẹ̀jì ẹ̀ wà ń bì. Gbòó mẹ́sẹ̀jì ẹ̀ tó ó pọ̀ báyìí ni, bó ṣe tó lọ rèé. Ara ń ta ló ń jájẹ pàràpàrà ló tún mú mi, mo ti rẹ́rìí yó ló tún ta. Ó bú mi náà, ó tún wá gbé wá, mo tún wá fi ẹ́ sílẹ̀, mo tún dákẹ́ fún ẹ pé jẹ́ n fi ẹ́ sílẹ̀ pé kó máa gbó. Ó tún wá sórí ètò, ó tún wá ń fi mí ṣe show. Ó wá ń ta sí mi. Àwọn nǹkan tán ṣe fracasi, wọ́n kàn máa heme, wọ́n kàn máa kan dédé he news káàkiri, wọn ò ní mọ tán fẹ́ sọ. Ṣé wo he news giri? Ìwọ he ká, ìwọ wà bẹ́ẹ̀ níbi tó ti ń ṣẹlẹ̀. Ṣé wọ́n wà níbẹ̀ níbi tó ti ń ṣẹlẹ̀? Ṣé wọ́n lọ ibẹ̀ báyìí? Gbogbo wa la ń he news là ń kàkiri tó bá ti ṣẹlẹ̀ nífẹ̀ẹ́, tó bá ti go viral ní gbogbo a máa gbé jáde. Kò kí ṣe pé nǹkan, ṣé wọ́n wà ń bẹ̀ ni? Ṣé bí wọ́n náà lọ síbẹ̀ ni? Ṣé bí wọ́n ń sọ fún ẹni òde ń kà, wọ́n á sẹ́ndì ẹ̀ wá sínú gúrùpù gbogbo ẹ̀ ní wàá tẹ̀lé mọ́ra wọn. Ṣé bọ́n ń gbé mẹ́sẹ̀jì wá fún ẹni, ṣé wọ́n ń jáde lọ́bẹ̀ ni? Ó wá sọ pé àwọn kan he news káàkiri orí social media, wọ́n á máa he ká láti fi sọ̀rọ̀. Kí ló ń sọ tẹ́nìkan ò sọ? Ọ̀rọ̀ wo ló wà lẹ́nu táwa gan ò lè sọ? Òun sọ̀rọ̀, àwa náà ń sọ̀rọ̀. Má gbìyànjú àti sọ pé o fẹ́ padà wá síta, tó o bá try láti wá síta. Ó wá síta. Ó wá fẹ́ máa ṣe báyìí níwájú tèmi. Mo ti sọ fún ẹ pé anybody kódà kí wọ́n gbé fọ́tò ẹ síta. Mo sọ fún ẹ, mo ní kán gbé fọ́tò ẹ síta báyìí, kán bọ́ ojú ẹ sílẹ̀ báyìí pé ẹni tó wà lábẹ́ eégún rèé o. Kò lè dàbí tèmi máa ṣe fún ẹ. Mo tún fẹnu mi sọ, kò lè dàbí bẹ́ẹ̀ mi ṣe máa fìyà jẹ ẹ́. Kí ló kàn mí pẹ̀lú títí ẹ, ṣé mo mọ̀ yẹ́ ẹ rí ni? Mi ò mọ̀ ẹ rí náà. Mi ò bẹ́ẹ̀ jà náà, ò dẹ̀ fẹ́ máa bá mi jà. Kí ló dé tó ń ṣe lára mi? Ṣé kí n mọ́ sọ̀rọ̀ ni? Òun sọ̀rọ̀, mò ń sọ̀rọ̀, kí ló dé tó gún mú ẹ? Mo gbowó dátà lọ́wọ́ ẹ̀ ní àbó fún mi lówó rí ni? Mo gbowó lọ́wọ́ ẹ̀ rí ni? Ó fún mi lówó rí ni? Àbó náwó náírà lé mi lórí rí ni? Kí ló yẹ fó ṣì gan? Wá o, báyẹ̀ ká sọ̀rọ̀ ẹ di fracas bó ṣe sọ o. Sọ̀rọ̀ ẹ o. Wọ́n bá tọ́ mi, má tọ́ mi. Torí bó ṣe ń sọ̀rọ̀ yẹn, ò ń tọ́ mi gidi gan. Ò ń tọ́ mi. Ó yí ẹ, ò ń tọ́ mi. Ò ń tọ́ mi. Mo sọ fẹ́ pé ò ń tọ́ mi, má kọjá yí ẹ sí mi. Tó bá ti ń fún gbogbo èèyàn lésì, mà àwọn tó bá máa wá sórí Facebook, máa wá sọ̀rọ̀ sí, máa wá fáwọn èèyàn lésì. Ọkùnrin ní ẹ̀nà ó wá ń jẹ́dọ̀ ń fóbìnrin lésì. Sẹ́mi ni mo kọ́ máa fún ẹ lésì dáratọ̀, kí ti fún ẹ lésì rí, gírẹ́tò lọ fèsì dáratọ̀. Gírẹ́tò wá fèsì mi. Gírẹ́tò fún dára lésì, ó ṣe jẹ́bi ló wá fún lésì. Ẹni a lè lẹ́la lẹ́ẹ̀dí mọ́. Ọdọ́ tèmi dẹ̀ ni wàá ti tẹ́. Torí mi máa fún ẹ padà, n ò bẹ̀rù ẹ rárá. O lè máa ká mi bí kakuli. O lè máa ká mi ká báyìí, kó máa ká mi báyìí, kó máa ní kí n má sọ̀rọ̀, kò possible. Ẹni tó bá ń bọ́, tó ń tọ́jú, tó ń fún lóúnjẹ, tó ń gbọ́ bùkátà lérí ẹ̀ ló máa ká pé kò gbúdọ̀ sọ̀rọ̀. Ṣùgbọ́n tó bá ní time fún, o lè ká pé kó má sọ̀rọ̀. O lè ká mi ò mọ̀ ẹ́ rí, àmọ́ra rí. Èmi àti òjò sí níbi kan náà. Kí wá ló ṣẹlẹ̀ tó ń sọ fún mi pé ẹnìkan wọn máa wéfù ewé? Ìwọ ló máa wéfù ewé, ìwọ ló gbọ́ ẹ máa wọ́ mi. Ògo tèmi ò lè wọ́ mi, kó gbọ́ tuntun. Ògo tèmi ò lè wọ́ mi, má ṣépè fún mi. Tó bá ṣépè fún mi, gbogbo ìpè tó bá ṣe orí ẹ ló máa padà sí. Tó bá ṣẹ́ fún mi, ó máa dá padà sórí ẹ nílọ́po. Ọlọ́run wá sọ fún ẹ pé àdàbí tó ọmọ ìbá ṣẹ́ ẹ. Ọlọ́run á tún fi àdàbí sí pé tó bá yẹ pé òótọ́ ló ṣẹ́ ẹ, ṣùgbọ́n tó ṣẹ́ tó gbégbèsè lé lórí, ìgbóhun tó bá ṣe ó máa padà sí ẹ lórí. Má wà nú inbox mi wá máa lérí fún mi mọ́ bó ṣe lérí lánàá. Ìlérí tó lé yẹn mi fẹ́ sọ níta,
but fúnra ẹ̀ náà ló tún gbé wá síta ló tún sọ nínú ẹ̀. nígbà táwa la fẹ́ fìmọ̀ ṣọ̀kan tó wá ń yarí ńkọ́ Samko Success ṣé kò kí sóun ló fìmọ̀ òun kọ́ ló ń da ogbó ẹrú ni. òun ló ń dàrú náà kí ló ẹ ṣé mo bú lánàá mi ìṣépè fún lánàá ló dẹ̀ ní mò ń ṣépè fún ẹ gbọ́ bó ṣe sọ mẹ́rin pé wọ́n ń ṣépè fún ṣé mo ṣépè lánàá bíbá ẹni mi ìṣépè fún mi ò bú bíbá ẹ lánàá mi ò rò bí mo sọ àbí àlébù kan àbí mo sọ̀rọ̀ kan sí àbí mo ṣépè fún mi ò ṣépè fún náà ọ̀rọ̀ tó sọ ni mo sọ fún náà kí wá ló ṣẹlẹ̀ gangan. kí ló tí ò fún Dara lésì ó ṣe jẹ́mi ló wá fún lésì ṣebí Dara náà fún lé ó sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀ náà ó ṣàfihàn update ẹ̀ síbẹ̀ wáì tó jẹ́mi ó dẹ̀ máa sọ pé àwọn èèyàn yìí náà máa ń gbọ́rọ̀ fóun kí ló ẹ fọ ẹgbẹ́ fòṣì gan ẹ lọ tún gbé e bá tó bá dẹ̀ pé wà ń bí kó máa gbọ́ mi kó máa listen sí mi mi ò rún ẹ kí ló tó fún àwọn èèyàn lésì tó jẹ́ pé mi ló wá ń fún lésì tó wá ń sọ̀rọ̀ sí mi lórí kinní pé frustration ló gbá àwọn kan wá ta ló sọ mí do ní frustration bí wọ́n ló sọ mí do ní frustration jẹ́ kó rí ẹ pé mi ò ní sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ wò ó mò ń lọ léńtè mi èmi ò lọ́rọ̀ tí mo fẹ́ sọ a máa pàdé lọ́la láti gbé àwọn ọ̀rọ̀ tèmi kàn fẹ́ brief fún kó lè bóyá kó lè múra sílẹ̀ ìmúra tó lóun múra sílẹ̀ yẹn kó lè múra yẹn dáadáa tán yányán ni mo kàn ra fi wá bẹ́ẹ̀ fún ẹ bí ń tí báyìí lé ní mo kàn ra fi wá yín jẹ fún ẹ kó o múra tán yányán bóyá rẹ́kọ̀dù ló máa ṣe kó o mọ bó ṣe máa dìbọ́ǹkà rẹ rẹ́kọ̀dù ẹ tó fẹ́ ṣe yẹn kó o mọ bó ṣe máa dìbọ́ǹkà rẹ dáadáa ṣùgbọ́n wọn ní gbọ́ búburú lẹ́nu àbọ̀ rẹ̀ ṣùgbọ́n má try mi láti pé o fẹ́ gbé gbèsè kankan kò jù bẹ́ẹ̀ lọ mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ má búyan o àwọn tó ń bú àwọn ìyá tó ń ṣépè fún tó ń bú àwọn ìyá tó ń bú níjó ní tó ṣe rẹ́kọ̀dù bíi 3 4 gbogbo ayé ló gbọ́ rẹ́kọ̀dù tó ṣe fún tó ṣe sọ fún rẹ̀ náà kú ló sọ tó ṣe ń gbà yẹn tó ló ń gbéjọba kan ìyá tí wọ́n bú yẹn kò kí ṣe èèyàn ni kì í ṣe lẹ́nu ara lo ẹlẹ́rara kọ́ ni ẹ̀jẹ̀ kan lórùn nínú fèǹtì ẹ̀ àbú ẹ lánàá àṣépè fún ẹ ogun wa mú ẹ wá ń dara para ò tí wọ́n halẹ̀ ò tí ń lérí fún mi má lérí fún mi o. Gàdábì ìlú bí n pé pa he said he's only feeding on his own sweet yes keeping àbí o ẹ máa dá ẹ wo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé èmi sọ fún yín ẹ mọ̀ bó ṣe ń lọ tí yín ẹ̀yin ẹ sá máa wòran ẹ̀yin ẹ máa wòran tí yín fúnra rẹ̀ ni ó tara ẹ̀ para tí ó sọ ohun tó ṣẹlẹ̀ níta igun tó jó ní kọ̀rọ̀ òní ó bọ́ta tí ó tú aṣọ lórí ara rẹ̀ ó fẹ́ tú aṣọ lórí ara rẹ̀ ni ó fẹ́ tú aṣọ fúnra mi èmi ò fọwọ́ mi bà tèèyàn jẹ́ n ò dẹ̀ ní fi bà tiẹ̀ jẹ́ torí mo ò mọ̀ ẹ́ rí mo dẹ̀ sì ń sọ àbọ̀rọ̀ tí mo sọ lánàá mo sọ̀rọ̀ nípa pé mo mọ̀ rí mo ò sọ pé mo mọ̀ ọ́ rí mi ò sọ pé mo mọ̀ ẹ́ rí kí ló dé tó gún mú ẹ kí ló dé tó ọ̀dá àwọn tó kù lóhùn tó jẹ́ pé mi ló wá ń fún lésì ó ṣe fún wọn lésì wáyé tó jẹ́ mi ló wá ń bú ló ń sọ̀rọ̀ sí bíbá ẹ wàá máa halẹ̀ mọ́ mi mo jọ́ mọ́ ẹni ṣé mo jọ́ mọ́ ẹni mo jọ́ mọ́ ẹni kéèyàn tiẹ̀ jẹ́ tọkọ tìyàwó gan oníkálukú wá ṣiṣẹ́ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni iná mo fi ní iná àtomi lèmi àti ẹ iná àtomi ni wá iná ní ẹ omi lèmi àdẹ̀ lè pàdé torí àlè sọ̀rẹ́ ara wa bẹ́ẹ̀ ni òkùnkùn àti mọ́lẹ̀dẹ̀ ni kò lè sọ̀rẹ́ ara wọn bó ṣe jẹ́ nìyẹn torí wọ́n gan fúnra rẹ̀ mọ̀ àlè sọ̀rẹ́ torí pé fúnni jẹ́ mi ni mo wà n tó sọ Obama kó má sọ ọ̀rọ̀ tó dẹ̀ ti go viral nígbà tó mọ̀ pé ò fẹ́ kéèyàn gbẹnu sí Obama wulẹ̀ ti sẹ́ndì ẹ̀ síta Obama ti sọ síta tó o bá ti mọ̀ pé ò fẹ́ káwọn èèyàn sọ Obama ti gbé síta Obama ti ṣe rẹ́kọ̀dù lé lórí ó ṣe rẹ́kọ̀dù sí ní adẹ̀bẹ́ gbé ó wá ranjú òṣì fún mi ó wá ranjú fèmí bíbà sọ̀rọ̀ mi ó tún sọ pé mi ò bẹ́ẹ̀ ti já fúrákàsì o iṣẹ́ ìlú lèmi ṣe má dì mí lọ́wọ́ ẹni bá dẹ̀ ló fẹ́ dì mí lọ́wọ́ ọ̀run máa dì lọ́wọ́ ni tógun bá mú ẹ bí mo ṣe ń sọ̀rọ̀ bíbà tó ń tẹ́ lára ní gbogbo ìgbà tára ń jẹ ẹ jẹ mi ṣe ìyàwó ẹ ṣé ọjọ́ kọ mi ni ọ sọ kọ mi náà mi ò fẹ́ kó sì lọ ó dàbọ̀ ó dàárọ̀ èmi ń relé ń tèmi èmi ò lọ́rọ̀ ohun tí mo wá brief tó bá dọ̀la a máa gbé ètò gidi wá ètò gidi
ṣe ti gbọ́ ètò gidi àjà fracas à ń ṣètò wa lọ bá a ṣe ń ṣètò lélẹ̀ ó nídìí èrò ó nídìí YouTube ó nídìí ó fẹ́ mọ ó tún fẹ́ pawó lórí YouTube ẹ̀ ó dẹ̀ fẹ́ kí kó fẹ́ fi orúkọ tèmi náà ẹ mọ̀ ó fẹ́ fi mí já owó ó fẹ́ fi mí jáwó lórí YouTube ni yẹ́sìkẹ́ ṣùgbọ́n tó fẹ́ fèmí jáwó yóò padà tẹ́ láàsì ni torí ìwọ tó fẹ́ fi mí jáwó ìwọ ló máa tẹ́ èmi kọ́ lèmi èmi ò ní tí ń sọnù n ò tí ì lórúkọ débi tí ìwọ lórúkọ ń dé that's why tí mo fi ń sọ fún ẹ pé kó wà careful gidi orúkọ tí ìwọ níyẹn wàhálà tó ti ṣe sẹ́yìn ariwo tó ti ṣe sẹ́yìn àìsùn lọ́sàn àtòru ẹ tó ti ṣe sẹ́yìn bọ́ bá fẹ́ kó wọ mi lọ́jọ́ kan ṣoṣo fún mi lésì padà bọ́ta kó wá fún mi lésì àbí kó pa òwe lásán kó ta sọ́nà ọ̀dọ̀ mi kó tún pa òwe bó ṣe pa òwe lénìí jẹ́ kí òwe yẹn kó ra wá sọ́nà ọ̀dọ̀ mi lásán á bẹ́tà kó má pa òwe lọ́nà ọ̀dọ̀ mi gbogbo tó ṣe látòru yẹn á wálé lọ́jọ́ kan ṣoṣo ọjọ́ kan ṣoṣo ni mi ò ní tí ń sọnù yìí ní tí ń sọnù rárá mo sọ fún ẹ pé kò sí tí mo fẹ́ lùsì rárá láyé mi ìwọ ló máa lùsì tó pọ̀ jù wọ́n á sọ̀kò pa ọ́ láàsì ni èmi ló wá fẹ́ máa ṣépè fún ó wá ń ṣépè ó ṣépè nínú inbox ó fún mi lépè nínú inbox ó tún wá síta ó tún ṣépè fún mi níta gbangba gbogbo èpè tó ṣe orí ẹ̀ ní ó lọ gbogbo ìgbésẹ̀ tó dẹ̀ ló fẹ́ gbé yẹn orí ẹ̀ ló máa padà sí tó o bá try best yẹ gbogbo ohun tó ló máa ṣẹlẹ̀ sí ẹ̀ yẹn ìwọ ló máa ṣẹlẹ̀ sí pẹ̀lú bógo ṣe ń jẹ́ tọ́lọ́ nǹkan kan ò ní ṣẹlẹ̀ sí mi ẹni tó bá ní ká burú bá mi la burú máa bá ẹni tó bá tún ní kí n rí ìdààmú ní ìdààmú máa bá ẹni tó bá tún ní kí n rí wàhálà tó sọ wá sí nígbà náà lọ́hùn ìwọ ló máa padà ṣẹlẹ̀ sí. Good luck ó dàárọ̀ oorun ayọ̀ lásùn o mo rí yín ná ó dàárọ̀ àárín yín ná àbí Black America we have been enslaved for years back but we are given freedom and still behind enslaved because police brutality still happen like it was years back. Mo ti gbọ́ yín jàre ẹ má worry ìyẹn di gbogbo program yín ó dọ̀la a máa farabalẹ̀ tó àti ẹ̀ ní dárúkọ ẹ̀ mọ́ torí orúkọ rẹ̀ ò ní ìtumọ̀ orúkọ rẹ̀ ò jáwó orúkọ rẹ̀ ò sí nǹkan kan so orúkọ rẹ̀ di nǹkan fi ń gbowó lórí YouTube ni èèyàn mélòó gan lẹ́rí tó ń dárúkọ rẹ̀ tó jáwó bẹ́ẹ̀ orúkọ tí ò ta sánsán èèyàn tó pera ẹ̀ ní Awíkonko tí ò lè gbójú síta ẹni tó bá gbọ́n pò ń jí Awíkonko lójú ọlọ́rọ̀ irú èmi ní ìsèmi gangan ni Awíkonko èmi gangan ni Awíkonko níwájú ọlọ́rọ̀ ìwọ kọ́ la Awíkonko torí èmi dúró níwájú ẹ̀ bẹ́ẹ̀ mo sọ kú ẹni kò gbà bàbá yín gan jáde gan mò ń sọ sí kò gbà ìwọ fún rẹ gbójú ẹ̀ jáde kó wá sọ níta gbangba káwá mẹni tó jẹ́ Awíkonko gbogbo àwọn tẹ́ ń pariwo lẹ́ni níta lókè níwájú even Sowore gan Awíkonko ni Mayegun kọ́ Koiki ńkọ́ Dara Talk gan Awíkonko ni Yẹlá Àṣàbí gan Awíkonko bẹ́ẹ̀ níwájú ọlọ́rọ̀ ni ó máa tẹ̀sẹ̀ anybody lójú ni Àṣàbí máa tàṣẹ́ anybody lójú ni wọ́n ní ìwọ gangan ni ojo ní ẹ́ tó ń sásábẹ́ egun tó ń sásí kọ̀kọ̀ tó wá fọpọ́ fẹ́ máa ju ẹ̀fà sínú mọ́lẹ̀ máa tọrọ orúkọ má jẹ́ kókó jẹ́ kórí ẹ̀ pé ó ń Awíkonko wàá máa sọ̀rọ̀ sí ìgbésí ayé àwọn èèyàn wàá fẹ́ máa rin ìgbésí ayé àwọn èèyàn bí ò ṣe dá wàá fẹ́ máa ba ayé àwọn èèyàn jẹ́ wàá máa sọ̀rọ̀ sí yàn pé ìwọ máa gbé èèyàn kan wálẹ̀ ṣé ìwọ lọ́lọ́run tó dá mi ní tó fẹ́ gbé mi wálẹ̀ ìwọ kọ́ lọ́lọ́run tó dá mi ó kì í sí ọlọ́run èèyàn lásán ẹlẹ́ran ara ní ẹ́ èmi náà wá fún ẹ lésì ni mi ò mú ẹ́ bọ́ọ̀sì sọ̀rọ̀ yìí nìsí à ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ lú là ń sọ lọ́wọ́lọ́wọ́ ń tó sọ tó fi wá ṣépè fún mi lèmi náà fi wá fún ẹ padà pé má ṣépè fún mi mọ́. arábìnrin ọ̀rọ̀ àkàndá ọ̀rọ̀ ò fa ọgbọ́n yọ àkófọ́gbọ́n yọ ẹ mọ̀ pé ò ní làákàyè tẹ́lẹ̀ ó mọ́gbọ́n wá bọ́ńsẹ̀ kò mọ́gbọ́n wá mọ́ ọ̀lọ́gbọ́n mọ́ mo mọ̀ ti bú ṣé mo ti bú kò sí ní tọ́ ṣẹṣẹ́ torí wọn náà ti bú mi mo mọ̀ tí ń bú sá ọ̀lọ́gbọ́n lóyún bẹ́ẹ̀ lóko lọ́gbọ́n yẹn bẹ́ẹ̀ má bínú pé mo ti bú ọ jù kò sí ní tọ́ ṣe gan-an ṣọ́ọ̀ṣì nǹkan fẹ́mi ni èmi ń ṣẹran ẹ ọmọ pé ẹran ẹ kọ́ lè mi wọ́n gan mọ̀ pé mi ń ṣẹran ẹ gbogbo ẹran tó mọ̀ ń dé ọmọ pé mi ti jákùn èmi ni mo kọ́ jákùn mo dẹ̀ ti kẹ́ran jákùn báyìí ó dàbọ̀ ó dàárọ̀ ó dàbí ká máa yìí lọ a mọ̀ sọ̀rọ̀ Nàìjíríà lọ́la mo wá sẹ́fẹ̀ lálẹ́ ni ọ̀rọ̀ Nàìjíríà dọ̀la tá a kalẹ̀ máa gbé àwọn ètò yẹn wá ní ẹsẹẹsẹ bí àwọn kọ́ńtì tó yẹ pé wọ́n ti gba òmìnira
àtàwọn tó sì ń jàjàǹgbara yẹn lọ́wọ́ láti sọ pé káwọn náà gba òmìnira àti bí wọ́n ṣe ń ṣe fún wa lórílẹ̀‐èdè Nàìjíríà tí gbogbo wa fi ń ronú wípé ó yẹ ká gba òmìnira gbogbo ẹ̀ la máa gbé wá ní ẹsẹẹsẹ ti gbọ́ a máa gbé gbogbo ẹ̀ wá so that a lè yé gbogbo wa. ẹ ṣe jàre tẹ́ ní Makanaki tẹ́ ní Awíkonko èmi gangan la Awíkonko níwájú ọlọ́rọ̀ rẹ̀ èmi gangan la Awíkonko ṣẹ́bọ̀ ń bojú fèmí ní kílẹ̀ tó gbójú síta ó bọ́ ọmọ kìkò tó bẹ́ẹ̀ ọmọ tí ó tẹ̀ ọmọ ajá tí ó sọnù lọ̀rọ̀ rẹ sọ̀rọ̀ àwọn tó ń wá sínú inbox ẹ̀ tán wá ń fún ẹ ní mẹ́sẹ̀gì àwọn tó ń wá ń fún ẹ pé lágbájá sọ pé kinní kan sọ pé ìyàwó ẹ ní kinní kan sọ níwọ̀n mọ́ rí ẹsẹ̀ téèyàn lè fẹ́ wọ báwo kinní kan èèyàn ní pé kinní kan wọ́n ló ń bùn lórí sọ ẹ wọ́n ló ń ṣe kinní kan sórí ẹni tó wá ń gbé fún ẹ fẹ́ tẹ́ ó fẹ́ fi ẹsẹ̀ sí ni so ọmọ bí ọ̀rọ̀ Facebook ṣe máa rìn ni ń pẹ̀sẹ̀ pọ̀ ní làákàyè sọ̀rọ̀ ní làákàyè ní débọ̀ ọgbọ́n mo mọ̀ pọ̀ ọgbọ́n mo mọ̀ pọ̀ ọmọ tó gbọ́n tó já ni ẹ̀ náà o mọ̀ bọ́rọ̀ Facebook ṣe rìn ni wọ́n fẹ́ sí a torí pé o ti tẹ́ wọ́n mọ̀ pé o ti tẹ́ wọ́n fẹ́ sí aṣọ lójú eégún ẹ náà fẹ́ fi kó o máa wá ta sí mi wọ́n fẹ́ kó o máa wá ta sí mi bóyá èmi máa tú ẹ láti rí èmi ò dẹ̀ láti rí tí ń tú yìnyín láti rí ẹ tí ń tú ṣùgbọ́n má fún dùndún mi jù kí n má bàa fọkọ̀ fúnfọ̀ ẹ̀jẹ̀ ni kò jù bẹ́ẹ̀ lọ ẹ ṣe jàre tẹ́ni Makanaki tó gbá ski ó dáàárọ̀ jàre yẹ̀sìkẹ́ à ń gbọ́rọ̀ lúbọ̀ lọ́la kàn wá ṣeré lálẹ́ ní eré ọwọ́ la wá ṣe lásán tó bá di lọ́la á gbọ́rọ̀ wá prógrámù gidi ẹ ti mọ táìmù prógrámù tèmi ìgbà míì mo lè jáde láago 7 bó sì mo lè ṣaago 10 lẹ́ni jáde ìgbàkígbà ni so kó o náà mú báírò àti gègé kó wá àti tó o ti ṣe sẹ́yìn wá àwo ò bẹ́ẹ̀ gbé èmi ò bẹ́ẹ̀ mú nínú ẹ̀ ìbẹ̀ mú nínú ẹ̀ ó dàbí pé orúkọ ẹ̀ tọ́ ni wọ́n fẹ́ fi wá fíwàsí yẹn ọ̀fẹ́ tọwọ́ bọ̀ mí lẹ́nu láti máa bẹ́ẹ̀ gbé gbogbo só ẹ̀ àtẹ̀yìnwá ó sì mọ̀ pé ọ̀rọ̀ tèmi iṣẹ́ tèmi ń ṣe yìí n ò ṣe fúrákàsì ìyẹn ò kì í ṣe fúrákàsì ìjà èèyàn ọ̀tẹ̀mí ò bọ̀ yànnà lẹ́ẹ̀bí ọ̀rọ̀ orí rédíò ni ìmọ̀ bọ̀ plé rẹ̀ pé ní ayé ọjọ́ ń tó ṣe láyé ọjọ́ ń lélẹ̀ wá ètò wá yínú padà láyé ìtìsín ó sì yẹ káàjọ máa ṣe lọ bó bá tiẹ̀ jẹ́ dòdò ẹni orí òtó dòdò Sunday kan wọ́n máa sọ lóyìn tó jẹ́ kinní kan owó olówó náà léegun ná owó olówó léegun ná eégún ló ń jó atọ́kùn ló náwó náà lẹ́ fi ṣe àwa sì ti jákùn lára ẹ̀ ọ̀ lè rí lò mọ́ ó ti bọ́ ó ti bá mọ́ ọ lọ́wọ́ ọ̀bì ó ti bá mọ́ ọ lọ́wọ́ ó ti bá mọ́ ọ lọ́wọ́ ó ti bá mọ́ ọ lọ́wọ́ ọmọ pẹ́ ti bá mọ́ ọ lọ́wọ́ mo ti bá ọmọ yẹ́sìkẹ́ Awíkonko nu èmi gangan ni tẹ́ ní ọmọ Awíkonko tó bá lù mí jù ó bá yẹ pé torí àwọn títí ẹ ló fẹ́ fi máa halẹ̀ mọ́ mi níta tó fẹ́ fi máa halẹ̀ mọ́ mi níta dákun máa halẹ̀ mọ́ mi o èmi ò sínú àwọn tó fẹ́ máa halẹ̀ mọ́ o èmi ò sí nínú wọn eré ni mo wá ṣe léni mi ò wá já àṣírí kankan ò tú alábòsí ni yín Kẹ́mi Lawal èwo làṣírí fẹ́ tú àṣírí wo lẹ nílẹ̀ tó fẹ́ tú báyìí ṣé ẹ láṣírí tó fẹ́ tú ni sẹ́yìn láṣírí ẹ̀ lọ́wọ́ ni bẹ́ẹ̀ lẹ́ ń béèrè fọ́tò rẹ̀ lọ́wọ́ mi ṣé mo ní fọ́tò rẹ̀ lọ́wọ́ ni mi ò mọ̀ rí Gàdáfì lu bí n pé pa láwọn mọ̀ rí dáadáa ọ̀nà sọ láwọn mọ̀ wọ́n láwọn mọ̀ ní kinní kojú yọbọ èmi ò sì rírí èmi ò mọ̀ rí àríra rí ṣùgbọ́n lórí ọ̀rọ̀ orí Facebook yìí àjọmọ̀ fúnra wa ni ọba tí ń jáde kì í mọ̀ jáde orúkọ ẹ̀ ó dùn bàjẹ́ láti mọ̀ dákọ Awíkonko Awíkótókótó kò ra jáde pò eré la wá ṣe lénìí tó bá di lọ́la àgbètò àṣìṣe Odùduwà wa tá a fẹ́ ṣe gàrà ni àwa àṣìṣe Odùduwà wa ẹni tá a lè mú lálẹ́ gbogbo èèyàn ló ti bu sẹ́yìn kò sí kankan tó fún wọn lésì èmi nìkan yìí ló fẹ́ fún lésì èmi ló wá ń pè lóní frustrate ló gbé mi wá sórí Facebook kí ló ta ló sọ ẹni yẹn do ní frustrate ibi wọ̀nyí náà ni èèyàn bú ẹni tó bá sọ ni do lórí burúkú ló máa ń kọ́kọ́ fi bú ni talent tó sọ wọ́n ti bẹ́ẹ̀ yin èèyàn yìí náà ni ẹ máa ní gbogbo obìnrin tó bá ti dórí Facebook lénìí gbogbo obìnrin tó bá ti wà lórí Facebook ẹ máa ní frustrate ló gbé gbogbo obìnrin lórí Facebook ṣé bẹ́ẹ̀ yin ọkùnrin náà lẹ sọ àwọn obìnrin yẹn do ní frustrate ta ló sọ wọ́n ẹ bẹ́ẹ̀ yin ọkùnrin ìkà báyìí ẹ̀yin ọkùnrin ìkà báyìí lẹ sọ wọ́n di ẹni tó ń rojọ́ ẹ dẹ̀ mọ̀ pé frustrate nígbà míì ó máa ń gbéyàn débi ògo èyí mọ̀ pé ó dùn báyìí Ọlọ́run ló ní ń jápa Ọlọ́run ló ní kí n méré kí n gbéré dálẹ̀ mo wá ò pé tí mo ṣe ní ìsìn ó dẹ̀ báwọn
pé mi ò kí ṣe x ẹ ẹ má mú mọ mi ò ṣe x àfẹ́ra rí n ò mọ̀ rí àfẹ́rẹ́ bó mo ti fẹ́ ṣe mo rójú ẹ̀ rí ṣé mo wà ní nàìjíríà ni mi ì sí nàìjíríà náà mi ì sí nàìjíríà ó dẹ̀ wà nàìjíríà bó la ti fẹ́ pàdé sínú afẹ́fẹ́ ni àmọ́ra èmi ń relé ẹ má béèrè lọ́wọ́ mi mọ́. ta ni eléyìí ń bú sẹ́mi ni ẹ̀ ń bá wí báyìí àwí wèrèwèrè ni ó wọ́n ní frustration ló gbé wọn dé bí báyìí kán máa kó yín pọ̀ ta ni gbogbo yín pé gbogbo yín náà lẹ máa ń sọ wípé gbogbo obìnrin tó bá ti wà lórí Facebook ẹ máa ń sọ pé gbogbo obìnrin tó bá ti wà lórí Facebook pé frustration ló gbé wọn lórí Facebook kinní kan ló gbé wọn lórí Facebook depress ló gbé wọn lórí ṣé bẹ́yìn ọkùnrin náà lẹ sọ wá do ní depress ẹ̀yin náà lẹ sọ wá do ní frustration ṣé bẹ́yìn ọkùnrin náà ní ta bá wá di yín ta bá ti kabọ̀ di yín bẹ́yìn náà lẹ fà á ẹ̀yin náà lẹ fà á ṣé bọ́kùnrin lòun náà tó náà ń sọ̀rọ̀ ọkùnrin lòun náà òun náà dẹ̀ sọ ẹnìkan náà do ní frustration ṣe bọ́kùnrin lòun náà tó sọ ẹnìkan do ní dìpírẹ́sì ó sọ ẹnìkan do ní wèrè ó sọ do ní jalangànà so tó wáyé kó ló tún wáyé kó máa fi bú èèyàn pé èèyàn kan tó ló yẹ kó máa wá sọ̀rọ̀ pé ẹnìkan do ní frustration talent tó sọ̀yàn do ní frustration ẹni tó yẹ kán sọ kò pa á ní sọ jù bá ń lọ ire ó dàárọ̀.